Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tí a ti ń sọ òtítọ́. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lórí ìkànnì yìí, a ò ní bá yín sọ èyí tí ò kí ń ṣe òtítọ́. Mo fẹ́ kẹ́ bá mi like, comment, share. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. I now came straight to Century Market. I came to meet the market committee, the Yoja, and knelt down and begged them to kneel down softly. At first, people did not recognize me. They said, "Hi, Jima, she worry. I'm even looking a bit better now. I was so bad that time." They said, kilo day. So I started narrating some issues. Then they now found a space for me under the staircase. And the staircase is not covered. It's a skeletal staircase but made with aluminium. So I was under there every day, near the gutter. So every morning I would come there, resume. People were helping me, dashing me money, dashing me things. I started using it to buy instruments to use to work. So that place, as it's under gutter, people pour urine there. So every morning is normal. I will come there, I will meet people, I will meet today. So I must come there with hypo and magic detergent. That time magic was 300 naira. I will use it and wash that place to change the order and start to sell. Started making it gradually. Old customers started contacting me and all those things, started meeting people again. So that's how people started recognizing her. Is it not that your daughter said yes, she's the mom? She was not going to speak at all, but you will not know unless I tell you. Intelligence is there. She even won one award in one church. She beat all the children that were even going to private school. She won that competition. They wanted to give her scholarship, but it was my twin sister that carried me to that church. So stories were flying up and down as a single mother. So I left the church and now came here. People now started giving us clothes to wear and everything. So that's how we started picking up until one day the mother now said I should give her this my daughter. And now started saying, and that she give me, that day was on a Tuesday, that she give me from now till Thursday, that I should choose that place that is managing and my daughter, that if I don't as give her my daughter, that she be ready to make the market. And I said, I didn't know that already. She had been meeting my daughter and telling her things about her history because she didn't know initially that Wasiu Ayinde was her biological father. And she was telling her, the girl now will be asking me indirect questions without coming to me. Then one day, one woman that sells in the market there met me in the keke on the gates bus stop. I said, I've trekked down. We didn't have transport money from Igondo down to that gate. He said, I should enter. Inside that keke, she said, show me come on, fed the Omo Eloni. I said, Omo. He said, assistant was stopping here. And now look at my daughter. For the first time, my daughter will keep secrets from me. But this girl, she doesn't keep secrets. She needs to tell me everything. And now, when the girl now, we came to a quarter. I now sat her down on our space after our mama cleaning. I said, come. I called her by her name, Amarachi, come. How come you are planning to run away from me? And you did not tell me. He said that the other threatened her that if they tell me, she will drive me away from the man. I said, no. You're supposed to tell me, no matter what. Let me stop you. So we pray, we talk about it. So do I. The story is very long. I heard about this lady when I was in Nigeria. That day, she told me, the woman now called me again. I was making somebody's hair. I said, I'm coming. Before I would know it, the woman started throwing my things away. And I said, I'm making my shoe. Breaking my shoe. Is it not a commodity money to move my shoe? Let's pray first.
let's pray. Then we'll continue. So, for some of you, I want to pray first. You know, I don't do anything without prayer. That's me. Àwùjọ bẹ̀rẹ̀ mi náà ṣe tẹ̀lé ọ̀jẹ̀ bí sùn lára àwọn onírúurú abẹ̀rẹ̀ ní orúkọ ọba tí ọmọ àti ẹ̀mí mímọ́. So I will know it. I just want you, the video, maybe for some of you, you are seeing the video for the first time. I saw the lady for the first time, but I heard about her story when I was in Nigeria. Let's pray first. Heavenly Father, eternal rock of ages, we worship you, Lord, because you are God, nobody like you, from east to west to south. That be the exalted, be glorified forever. Lord, I thank you for everything we are going to see on this platform today. Father, receive my praise and thanks in Jesus' name. Please come and have blessing upon us. Forgive us, O Lord, in the mighty name of Jesus Christ. Every plan of the enemy against me, against my daughter, against my destiny, against my daughter's destiny, Father, destroy that evil plan in the name of Jesus Christ. All those evil people operating in our country, in our surrounding, Lord, disturbing people's glory, disturbing people's progress and goodness. Father, Lord, we pray, Lord, that you raise a standard against all of them, especially those one on my case, or my daughter's case, that wanted to destroy my glory or my daughter's glory. Father, Lord, destroy them in the mighty name of Jesus. In the camp of our enemy, let that be troubling, let that be serious problem for them. Whatever they wish us shall be their portion. Today, because I want to say this today, so a lot of people may want to rise against me. I will say nothing but the truth. Father, speak through my mouth, direct my tongue. And those who are coming on this platform, Father, Lord, they will understand what we're about to say and expose the evil one here. Thank you, Father, because you answer prayer. We worship you, Lord, because you are God. Because of today, chat, I will not get into trouble. My daughter will not get into trouble. My destiny will not be ruined. My daughter's destiny will not be ruined. All my well wishes all over the world, our destiny shall not be ruined. All our enemies shall be put to shame. Thank you, Daddy, because you answer prayer. Worship you, Lord, because you are God. For in Jesus' powerful name we pray. Amen. Now, welcome to this platform. Please share, subscribe to my platform. I beg you in the name of God. Lára ogun, àwọn ogun tí ó ń dìjà, mo fẹ́ lò ẹ̀ dáadáa, ó long. So, lára ogun, I will start like this. I heard about this lady when I was in Nigeria because this lady, her father has a house in that Igondo Road. That's Igondo Road because my house is linked to Igondo Road, okay? So according to, I don't know her as a person, but people coming to me and telling me about her story, that she owed in this conscom nígbà yẹn. You understand me? But because of the trouble and many things I also am going through, if not, I'll call for her. Because normally when people like that, that's what I try to do for Bisola Badmus. I rescue Bisola. Bisola, exactly, when you look at this lady, according to, and when you look at her at now, she's a very pretty lady. And don't listen to anybody telling you that, she's lazy, she's this and that. Don't listen to them, okay? Don't listen to them. You see, K1, we've been saying this for long, okay? Ẹni tó bá ti kàn, àwọn kan wà tó yẹ pé in tó ṣe yẹn, because when you listen to this story, the lady was telling story about, but when you listen to it, tó bá jẹ́ pé o mọ K1 àbí tó pé o ṣe ń gbọ́ story K1 for the first time, wàá máa bí pé for real, maybe she's mad. The problem, the lady wasn't like that before. She wasn't like that. She's I mean, very okay. The family too, the father was also, the parents are very a little okay. You know, kéèyàn bá ti lè ọmọ Igbo tó lè kọ́ ilé síbi ọ̀nà Ìkọdù road yẹn, ṣe mọ̀ pé wọ́n rí jẹ díẹ̀, okay? And she go to school, okay? She's ó kàwé, kò pọ̀ ọbọ̀ tó kàwé to understand. And in the beginning, ó sọ fún yín pé bóun ṣe rí iṣẹ́, àbí bóun ṣe ń ṣiṣẹ́ ibi iṣẹ́ lòun ti pàdé K1. Ṣó ti ẹ̀yìn mẹ́yẹn. So,
in fact ẹni tó kọ́kọ́ ń ṣe ìkànnà tó máa ń bá mi ṣe ìkànnà nínú ilé ìyá Adémiládé Simbi òun ló kọ́kọ́ sọ fún mi ṣó ti yé bẹ́ẹ̀ yẹn ìgbé gẹ̀ kan ó ń rọmàrà àbínú ló ń dárúkọ pé wọ́n káàkiri ó máa sunú ọjà ó ti ní skánskán ó ti nígbà ó ti láwò but I've done this help in tó ṣe fún gbélé ìṣerí ṣó ti yé yín mẹ́yẹn in tó ṣe fún Bísọ́lá Badmus náà nìyẹn in tó ṣe fún nìyẹn tí èmi wà náà tó rescue Bísọ́lá physically and spiritually ṣó ti yé yín mẹ́yẹn but tí kọ́kọ́ débi fẹ́ sọ níbi báyìí ìgbà tí mo wo gbogbo story yẹn ẹ máa mọ̀ pé lady yẹn ó ti frustrate lady yẹn something ti wà affect ọpọlọ lady yẹn and tó bá dẹ̀ wà affected bẹ́ẹ̀ yẹn kò ń ṣe òníkan ló máa kọ́kọ́ wà affected apart from Bísọ́lá Badmus ẹ̀yìn rí nta àkàìmọye àwọn tí kéwọ́n ti fẹ́ rí tó jẹ́ pé wọ́n ní mental problem because of trouble tó fún wọn tó jẹ́ pé àwọn family wọn ló wá ran tí ò dẹ̀ ta sí wọn mọ́ rárá bẹ́ẹ̀ ni mo sọ fún yín àkàìmọye àwọn ọmọ ẹ̀tẹ́ rí wọ̀nyẹn míì tó beautiful kì í ṣe gbogbo ọmọ ẹ̀ ló kàwé ṣe mọ̀ pé àmọ́ sọ fún pé kì í ṣe gbogbo ọmọ ẹ̀ ló kàwé because when you listen to this lady also ọmọ yẹn now she's turning 13 very soon by the maybe December 2nd she'll be 13 but already ó ti drop in school kò lọ sí school mọ́ she's not going to school this girl yìí kò lọ ọmọ yìí kò lọ sí school mọ́. You understand me? But this guy will be telling you have to be hardworking. I'm hardworking. That's how I find myself to this kirikon. And since then, don't think so. A lot of people have been showing me their shop, how kirikon. Oh, pàdé K1 ni oro to obìnrin tó bá pàdé K1 oro gbé wọn ni. K1 himself do tell the people, but a lot of people are going K1 because of ìfẹ́ tí ẹni sí orin ẹ̀. Because of ìfẹ́ tí ẹni sí orin ẹ̀. Àti gbogbo àwọn ẹlòmíì ó máa favour wọn and he will destroy, we favour 2 people and destroy 1,000 people and people àwọn èèyàn máa pọ́nlé gbérù kọ́ bẹ́ẹ̀ yẹn to understand àwọn èèyàn máa wọlé tí wọ́n ti sọ pé èwo kí ló kàn mí bẹ́ẹ̀ aboti ní fra aboti ní kíríkan kí ló kàn ẹ́ bẹ́ẹ̀ kíríkan fèsì ọ̀wàrà ṣe gbádá ṣàwo kan ṣokòbá ṣàsùn bá ti jáde sí lórí látàárọ̀ gan torí ẹni tó ń wọ́n sí òkú ẹ̀ ní ara àwọn union tó náà tún pa ìjáyà yẹn o àmì ìjẹgúnjẹran àbí ìkọ̀kọ̀ mi ìmọ̀kàn tó náà pè I don't know the guy but you know orí ò sì jẹ́ kí n jáde látàgbé pé ó ń lọ káàkiri lórí social media but kíkọ́ tí mò ń sọ lélẹ̀ mo dẹ̀ tún nọ́ọ̀sì pé òkè alright bóyá wọn ò fẹ́ kí òkú ẹ̀ àti èpè tó ń ṣẹ́ níbi òkú ẹ̀ yẹn wọn ò fẹ́ kó go viral bóyá torí ẹ̀ náà ṣe ju eléyìí síta lónìí because all these people K1 wà nínú géèmù yẹn àti gbogbo tí wọ́n ń pààyàn àti èyí tí ó gbé jáde àwọn ló dominate orí mídíà yìí àwọn ló ń ya gbogbo pattern oríṣiríṣi ṣe understand K1 àṣẹṣẹ máa sọ fún yín sìn kò sí aṣọ tó lè wọ̀ kò síbi tó sì lè lóun wá number 1 criminal ni máa yẹn ẹ̀ ń gbọ́dọ̀ mi kì í ṣe rọ́ o criminal ni máa yẹn ọmọ 13 years nígbà tí stress ti pọ̀ fún ìyá yẹn ọmọ mi lẹ́yìn tó bí ọmọ fún yẹn kò ṣe báyìí kẹ́yìn ṣe rí tẹ́lẹ̀ nìyẹn o kò ṣe bí ayé ẹ̀ ṣe rí tẹ́lẹ̀ nìyẹn o ó ń ṣiṣẹ́ tó wọ́n máa ṣe tán sí ó ní ìṣàn tí bóyá ó ní Ibrahim wá sọ́dọ̀ wọn ṣé Ibrahim ló pè lára àwọn ọmọ ẹ̀gbẹ́ ó ló máa ń wá bẹ́ẹ̀ ni Ibrahim yẹn ibi tí Ibrahim bá ti wọ̀ Ibrahim yẹn tó lòun jẹ́ Bíọ́lá àbí Abọ́lá ní ìmọ̀ nǹkan tó lòun jẹ́ Ibrahim yẹn ibi tó bá ti wọ̀ bí ayé ìyá wọ́n ṣe sọ ayé ìyá ti ẹ̀dá tí ìyá tiẹ̀ ṣe rí gbogbo ìyá yín ní òrùdù sí anybody nínú àwọn tó bímọ fún K1 àtàwọn tó fẹ́ o àbẹ̀ tó bá bẹ̀yàn sí mi lórí social media ní kán gbógun tì mí ní máa gbógun tì I don't support any bullshit torí pé ẹni tí ṣọ̀gbọ́ bá tojú ẹ̀ balẹ̀ kò ní bú ọba kò so àwa Ọlọ́run má jẹ́ kí ẹ̀ṣọ́ ti yẹn mẹ́yìn àti bá pàdé àrí tó bá ń sọ pé ta lẹni tó máa múrò àbẹ́ntòrò máa mú o orò ní obìnrin ò dẹ̀ kí fojú kòrò má gbé wọn àwọn tó orí tó gbà lẹ̀ tẹ́ máa rí pé wọ́n wọlé jáde yẹn máa rí pé ìdá kan bì lọ nǹkan jí aláwo kí ìyá wọn gbóná kí bàbá wọn gbóná kí wọ́n fi ọ̀wọ́ lé wọn ṣó ti ẹyin kí wọ́n fi wọ̀ wọ́n bọ̀ ṣé orí tó bá kàn lọ ṣojú bẹ́ẹ̀ tó pàdé kéwọ́ tó rẹ̀ pé ó pàdé èèyàn kó wá lọ ṣe tó kó wá sọ pé kó tiẹ̀ wá lọ gbé ẹ débẹ̀ pé ó sọ pé ókè o lọ lóyún fún ẹ má dẹ̀ jẹ́ kí n tàn yín ó láwọn ọkọ̀ tó yẹ pé ó fẹ́ fi ṣògùn owó ni K1 fi ọmọdé ó lo gẹ̀yìn.
God bless you. Oh. How was the day? Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Káàbọ̀ sí that. Which one is this? Oh, thank you. Delicious. Ẹ má bínú. Ìṣẹ́jú ìjọ wa. Okay. How do you want to eat? Ayọ̀mídé. Okay. Okay. That's right. So, ẹ má bínú, sorry. Ọmọ mi ṣe dé láti school. Ṣé rí K1, ṣé rí ọ̀rọ̀ tó jáde yìí? Ṣó ti eyín mẹ́yẹn, ọdún mi ò fẹ́ sọ sílé ni mo fẹ́ kó di lọ́la. Mo ti gbọ́rọ̀ bèbí rí. Èmi fúnra ara mi mo ti sọ pé tí n bá wà òkè tí n bá ti ṣe tán ní Nàìjíríà gbà yẹn tí n ṣe pé bóyá mo kàn déédéé wá suddenly màá pe mo ti ní pé wọ́n bá mi wá gẹ̀yẹ̀ lọ torí wọ́n sọ pé there was a time tó ń sunú ọjà. Lady ó wà òkè tẹ́lẹ̀tẹ́lẹ̀ o kò ń ṣe pé rẹpẹtẹ bọ̀ tó wà òkè ó ṣiṣẹ́ ó ti ṣiṣẹ́ pẹ̀lú company like for 5 years. She's pretty, she's hardworking, ó ní shop, ó máa ń ṣe èékánná, ṣerun, ó wà industrious. She do many things just, you know, kò ń ṣe ọ̀lẹ. Kẹ́ má bàa sọ pé she's a lazy because that's one thing. When K1 finish with them, he will label them and tell them that they are lazy, they don't want to work, they see because ilé wọn bóyá wọ́n rí ilé wọn ṣe bẹ́ẹ̀ nìkan. Ó mọ̀ ìpò nílé yẹn, ilé yẹn ló máa fi lù wọ́n ní jìbìtì. Ó dẹ̀ máa ti lògùn fún wọn. So ti ẹ̀yin, when you listen to this video, ẹ máa mọ̀ pé gẹ́yìn ó ti ṣe àwọn nǹkan kan tí ò yẹ kó ṣe nǹkan. Ó ti wà touch, orí ẹ̀ ó ti ní touch. So ti ẹ̀yin mẹ́rin, ṣé ẹ mọ̀ pé nígbà tí Bísọ́lá náà wá, ó sọ pé ó ní touch, ìyẹn náà ní touch nígbà yẹn. Bísọ́lá ní touch. So ti ẹ̀yin mẹ́yẹn, Bísọ́lá náà ní touch. Ìyá Ibrahim tó ń pè ń Bọ́lá yẹ mí yẹ̀yẹ́ woman yẹn o, mi ìdẹ̀ yẹ̀yẹ́ ọmọ yẹn. Wasiu Ayinde Ise lady yẹn òun náà ní touch for long time tí àwọn parents according to history àwọn èèyàn tó rí mi máa mú pé ọmọ ya lágbájá ọmọ ya tẹmẹjọ ọmọ kan ṣe fẹlẹ in fact àwọn míì wà tẹ pé kí n tiẹ̀ tó mọ̀ rárá làwọn èèyàn máa ti sọ fún you know because àwọn àǹtí àtàwọn kan tó ti bímọ fún àtàwọn kan tí a mọ̀ tó jẹ́ àǹtí tó jẹ́ friend àmọ́ bí ayé wọn ṣe padà rí they talk about this person in my presence I know this person and that's why nígbà tó bẹ̀rẹ̀ sí shout me tó bẹ̀rẹ̀ sí shout me up tó bẹ̀rẹ̀ sí fẹ́ ṣe bí ẹni close mọ́ mi I rejected him until tí wọ́n ṣoògùn tó bẹ gbọ́ àwọn èèyàn yes agbára káká ló máa fi mú ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣé ẹ rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí gẹ̀yìn tẹ́yìn máa rí tó kọ̀ máa rojọ́ wọ́n á tó máa rojọ́ tákò máa sọ̀rọ̀ tákò máa sọ gbogbo nǹkan tó ṣe kò lè sọ́tàn o ó ti lò ó bó ṣe wà yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó ti lò ó lílò ni ó ti fi nǹkan tó máa fi ṣe àìsíkì yẹn ó ti fi bá wọn ṣe ó dẹ̀ lò dẹ́yẹ ó ti fi bá sùn ọmọ yẹn ẹ wá wò nígbà tó dénú ọjà gbogbo ìgbà tó bá ti ní kó lọ tó bá fún lówó torí wọ́n sọ pé ó ní wọ́n sọ pé wọ́n sọ pé ẹnu ti fẹ̀ jù òun ti kò deny o kò deny pé òun kọ́ ló lọ́mọ o ó mọ̀ pé òun ló lọ́mọ o ó mọ̀ o and they were together for long time o bó ṣe ń ṣe pẹ̀lú thousand of wọ́n pọ̀ bẹ́ẹ̀ yẹn o kì í ṣe gẹ́yìn nìkan o kì í ṣe gẹ́yìn nìkan o wọ́n pọ̀ bẹ́ẹ̀ yẹn mí wà tẹ́ pé bóyá ọmọ Yorùbá tó jẹ́ pojú kan sí i á máa wò pé bóun ṣe ti rí sí tá máa lọ kàn fojú pa mọ́ ẹlòmíì nínú wọn gan máa tọ̀ lọ kú dànù tẹ́ẹ̀kọ́ tí ẹ̀ nímọ̀ do you understand ẹ wo kéèyàn pàdé èèyàn ọmọ yẹn kò ṣe pé bóyá olówó rẹ pàtàkì ó ní ṣọ́ọ̀bù tó ti ń ṣiṣẹ́ ayé ẹ̀ dẹ̀ elitu settle kó tó mọ̀ ẹ̀ ayé ẹ̀ wá elitu settle ó wá mọ̀ ẹ̀ tán ayé ò settle mọ̀ a máa ní kó máa dààmú ẹ̀ nìdí tó yẹ pé tó bá ti wá ṣe iṣẹ́ yẹn fún wọn tó a máa ní kó máa dààmú wọn he will be disturbing them sending people to disturb them lady yìí sọ̀rọ̀ bí pé
bí tó ti ń tajà wọ́n á lè kúrò ńbẹ̀ adẹnu ọjà wọ́n á lè kúrò ńbẹ̀ wọ́n aláyé ló yọ lẹ́nu òun ni o because ó ti lò ó kò fẹ́ kó gbúdọ̀ rí owó mọ́ kò gbúdọ̀ ṣe àṣẹ dáadáa mọ́ torí tó bá ń ṣe dáadáa òun yẹn ó máa affect òun ní àwọn area kan do you understand tí ó bá tí ọmọ yìí lára àwọn iṣẹ́ àwọn tó bá ti lọ ṣe fún tó bá rí pé ara fẹ́ tù wọ́n ó máa dé gan ni àyè tó bá fẹ́ fara tù wọ́n fara ni wọ́n torí pé ó gbàgbọ́ pé ara ò gbúdọ̀ tù wọ́n ó máa affect iṣẹ́ tiẹ̀ ibi tí K1 ní ó wicked to the level that majority obìnrin tó pàdé ẹ̀ ní ayé yìí kò sí tí ẹlòmíì nínú wọn tí ò bá pàdé K1 láyé ayé wọn tó bá da díẹ̀ tẹ́ bá rí i pé ó da fún á da jù bẹ́ẹ̀ 100 times tí ò bá pàdé K1. Oh, God bless you. God bless you. Do you see? I make that for her. Did you eat at school? What did you eat? So it's okay. You wait a little before you eat, or you want to eat now? No? Okay. No, you are free to eat because mo rí pé oúnjẹ kékeré lọ jẹ láàárọ̀ jẹun ọmọ jẹun kò ní bàjẹ́ fẹ́ òní kàgbà kù láyé ẹ̀ ṣé the cloth yes mo ṣáà rí pé lẹ́tà yẹn ṣe pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ the first one or the second one date check the date the first one hold on jẹ́ má bínú don't decide me to look check it so as I was saying ṣé ẹ rí ìgbà tí wíwà tí òun tó ń wo ìwú láwùjọ yìí tẹ́ bá wo ọmọ yẹn jáde ń sin ó sọ pé kẹlẹ̀ mọ́ kó fún lórúkọ ṣé rí style tó lò fún Bísọ́lá Badmus tó máa ń lò fún àwọn obìnrin wọ̀nyẹn tí ò fẹ́ tó máa lo ṣẹ́ fún yẹn tó fẹ́ kó parẹ́ ó máa jẹ́ kọ́mọ wọn ìkọ̀kan lè má ṣọmọ wọn bọ̀ tí ṣe rí àwọn yẹn á fi ojú wọn gbolẹ̀ ṣé tiẹ̀ yàtọ̀ sí irú àwọn títí máa ṣàtó ó kàn ń pọ̀ wọ́n yẹn lélẹ̀ ó lè ṣe nǹkan kan fún wọn ní future kó ní àjọkọ̀ tó máa fi lára ọmọ ẹ̀dá bó ṣe wà yẹn the old one or new one you didn't check the date okay I've checked it má fọwọ́ balẹ̀ ṣe tí má ṣe kàn ṣó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn so bó ṣe fún tó sọ pé ńgbà tọmọ yẹn ṣàlàyé pé ńgbà tó wà lọ́sípítù gbà tó bímọ náà gbà tó kọ́kọ́ lóyún ó kọ́kọ́ sọ fún ní pé kó lọ bá oyún jẹ́ ṣó ti yé bẹ́ẹ̀ style ẹ̀ ni gẹ́ẹ̀ ibi tó ya gẹ́ẹ̀ ní wèrèdè gẹ́ẹ̀ lọ síwájú ilé ẹ̀ ó máa sun ìta 3 times tó lọ síwájú ilé K1 níjẹ̀bọ́dé ló sun ìta gbangba mọ́jú pẹ̀lú ọmọ ọwọ́ ẹ̀ ti ẹ̀ jẹ́ kí n sọ kankan kó má tiẹ̀ mọ̀yàn rí kó má ti ìbásùn rí gan tó bá réyàn tó tiẹ̀ sọ pé òkè ó wà níta ó tó ń sọ pé nìkan wà níta tó gbọ́ ọmọ dání ọmọ kékeré o little baby ó gbé ọmọ dání o nígbà tó kọ́kọ́ lọ ó ní ọmọ yẹn wà bí 9 months tó o bá mọ̀ rí gan kó má tiẹ̀ jẹ́ kó o tiẹ̀ sí bá sùn rí tó o mọ̀ tó o dẹ̀ mọ̀ nínú ẹ̀ pé ìwọ ló lọ́mọ yẹn ó mọ̀ pé òun ló ní òun ló fún wọn lórúkọ gbogbo orúkọ tó dá yẹn òun ló ní òun ló lórúkọ yẹn òun ló fún wọn lórúkọ bó ṣe fún Bísọ́lá Badmus exactly nìyẹn hospital náà máa ti sọ wọn lórúkọ àfa òun á dẹ̀ máa sọ ọmọ wọn yẹn lórúkọ nínú ilé àwọn àfa tó ló láwọn àfa nínú ilé ó ní wọn àwọn kìnìyàn ṣó ti yẹlẹ̀ á máa sọ ní lórúkọ nínú ilé á dẹ̀ bẹ̀ wọ́n lọ kò ní bá wọn sọ̀rọ̀ mọ́ á wá pé ẹnìkan pé ìwọ yìí ni kò máa bá sọ̀rọ̀ ìwọ yìí ni kò máa bá sọ̀rọ̀ 100,000 náà ló wẹ̀ kò jọ 100,000 lọ Ọlọ́run kò fẹ́ mi lówó rí kò tẹ̀ fún mi ní 100,000 àti 50,000 rí ṣó ti yẹn mẹ́yẹn bọ́tá máa sọ fún wọn bó ṣe ń fún wọn ní 100,000 yẹn ó bìrì pé 100,000 tó ń fún yín yẹn ó gbúdọ̀ ná bíi 2 months or 3 months ṣó ti yẹn mẹ́yẹn owó tí ò ní tó ẹ ṣòwò tí ò ní tó ẹ jẹun tí ò ní lè tó ẹ ṣe anything òun ló máa fún wọn kí K1 wà ní orílẹ̀-èdè wa ẹjọ́ bàbá president Tinubu ẹjọ́ sà mo máa ṣe special kìíní fún wọn pé kán bá béèrè lọ́wọ́ nǹkan tí president Tinubu fẹ́ fi K1 ṣe irú ètò fi ń yìnbọn fáwọn èèyàn yẹn kán bá gbé ìbọn fún kó fi àwọn obìnrin kó jẹ́ ká sinmi kí ni wọ́n fi ṣe ṣé ẹni tẹ́ fẹ́ fi jọba níjẹ̀búgbó nìyẹn àbí níjẹ̀bọ́dè K1 nìyẹn o gbogbo àwọn obìnrin yẹn báyìí ó máa báyé wọn jẹ́ ni and you are looking at him lára àwọn tó ń ba ìjọba president Tinubu jẹ́ tó ba orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ní K1 wà lára àwọn strong person tó ba orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ní K1 wà. wàá pàdé gbogbo obìnrin ẹ lọ wò tó bá nísìnyí àwọn ọmọ ìkan tó bá ń ṣe dáadáa irú
ẹni kí lórúkọ the other girl yẹn tó nǹkan tó ṣe dáadáa nínú wọn yẹn I am telling you ìyá ẹ̀ ló rán ní school tó lọ school ní Ṣẹ́kútọ́nù àbí Lòmẹ̀ ló ti lọ school àbí Tógò ìyá ẹ̀ ló rán. ọmọ kékeré tẹ́lẹ̀ ìgbédání sí ó ti sun títì ọmọ obìnrin ẹ kàn wo nǹkan tó máa ti ṣe pẹ̀lú ayé ọmọdé are you telling me that ọmọdé wọn ti ní vandalize ayé ẹ̀ fún ṣé ọmọdé yìí wọn ti ní mò lẹ́sẹ̀ wọn ti ní jayé chakachaka fún ọmọ kékeré ó ti stop school kò lọ school I am telling you tọmọ yẹn bá ń ṣiṣẹ́ tó lọ marry tó jẹ́ pé ọmọ gara àbí kò tó ó lọ fẹ́ ẹgbẹ́ kan kékeré ọmọ wọn ní 30 years sísìn wọ́n sọ pé wọn ní ràn lọ sí school níbi tó tún sílẹ̀ òun ti yán sùn nígbà tí gbogbo nǹkan ṣe kinní fún tán nínú shop nínú ọjà yẹn Wàsíù ló ní gbogbo ìyá lọ́jà àti gbogbo wọn ó pè wọ́n pé kí wọ́n lè kúrò ńbẹ̀ ọkùnrin á pè wọ́n á tún ní kó máa trouble ẹ̀mí tó bá ti fẹ́ máa hustle láti lè rówó tọ́jú ara ẹ̀ ó máa ní kó máa disturb ẹ̀ ní gbogbo ọwọ́ burúkú tẹ ẹ rí tí wọ́n ń dàbò mí lára ìyẹn náà àti gbogbo nǹkan ọwọ́ ẹ̀ ní kò kì í fẹ́ kéèyàn ṣoríire mọ́ tó bá ti pàdé ẹ̀ ní ìtì ìrú ẹ̀ rí bó ṣe ń ṣe fọ́kùnrin náà nìyẹn o ó máa ń lo ọkùnrin náà bọ́ tó brin ló lò jù á wá lò wọ́n báyìí nígbà kan tí mo sọ̀rọ̀ lórí social media táwọn kan sọ pé ṣe ni mo ń rùdí tí ẹ sábọ̀dù máa ń sọ pé ṣé mo lè withstand àwọn ìyàwó ẹ̀ mo lé èmi kò sí kí àwọn celebrity ìlú òyìnbó yẹn kò torí ẹ̀ kó ń ta sí wọn tó ló ti mọ̀ pé àwọn gọ́ọ̀mẹ̀ntì ìlú òyìnbó máa parapọ̀ máa ba ogun ẹ̀jẹ̀ bó jẹ́ luminatis òun á mọ̀ pé àwọn gan ló dálẹ̀ kò dé bá òyìnbó tó bá pàdé òyìnbó kan tó lówó lọ́wọ́ ó máa ba yí ẹ̀jẹ̀ ni ẹ rí pé ó kó lọ sọ́dọ̀ òyìnbó kò lọ kò tá ọjọ́ tó ti ń ṣe yàmàyàmá yẹn kò lọ sọ́dọ̀ òyìnbó kẹ́ gbẹ́ pé òyìnbó bímọ fún kéwọ́n Tógò lè bímọ fún àwọn Tógò Ghana bímọ fún ó lọ́mọ Ghana tó bímọ fún ó lọ́mọ Tógò tó bímọ fún ó ní gbogbo West Africa wọ̀nyẹn ló láwọn èèyàn tó bímọ fún mẹ́ bọ̀ kò ní ta fẹ́lẹ́fẹ́lẹ́ kó dí ọ̀dọ̀ kó sọ pé Canada òyìnbó kó wá bímọ fún àbí America òyìnbó kó wá bímọ fún even London òyìnbó kó ní kó wá bímọ fún kò ní ṣe tó ti mọ̀ pọ́jọ́ òun ó máa lọ sẹ́wọ̀n kò sí nǹkan tó lè mọ̀ ṣe ogun ẹ̀ ò ní lè ka ó ń lò wọ́n ni you think it's ordinary and some people women too will be supporting her wọ́n máa sọ pé wọ́n wà possessing kíní kan ni wọ́n wà kíní kan ni wọ́n wà kíní kan ni ẹlòmí lè máa rò báyìí pé wọ́n lè sọ pé love ẹ̀ ni o ó pé over love ló máa ń ṣe kíní kan over kíní kan irọ́ ni o ó lo iṣẹ́ fún ni àwa make sure ìpè a máa tó bá wò bó ṣe bọ́mọ yẹn ṣe ṣàlàyé gbogbo tó ti ń lọ síwájú ilé ẹ̀ bí ẹ̀mẹ́ta ọmọ yẹn ti dìtàmì ìgbà tọ́mọ yẹn tún ń lọ ó tún kó àwọn ọmọ ẹ̀ tó tún bí síbò míì ó tún kó wọn dání ó ti touch ọmọ yẹn ti ní touch ọmọ yẹn ti ṣe kí ni ó ti ní touch lady ó ti ní touch ọmọ kékeré tó gbé dání yẹn ó ti drop school ó ti ń kọrin ó ti ń lọ club káàkiri bí Ibrahim bọ́n ṣe fún ìyá Ibrahim ló ń lọ lé wọn ó ṣe lọ sọ́dọ̀ láṣojú tó lọ sọ́dọ̀ gbogbo wọn pátá tó dárúkọ yẹn she's correct everything kò sí kankan tó fi mú rọ gbogbo nǹkan tó sọ correct ni ìgbà tó lóun lọ sórí stage tó lóun lọ bẹ̀ wọ́n sọ fún pé kóun lọ bẹ̀ lórí stage òun wá lọ bẹ̀ nígbà tóun lóyún ìgbà tóun lóyún yẹn pé wọ́n sọ pé kóun lọ bẹ̀ lórí stage níbi tó ti ń play olóhùn dẹ̀dẹ̀ bẹ́ẹ̀ olóhùn kúnlẹ̀ fún ẹsẹ̀ méjèèjì kóun wá sọ fún pé ó ti yẹ kóun bímọ kóun ò tí bímọ gbogbo èèyàn lójú ẹ̀ lára àwọn tó bímọ fún ó mọ̀ọ́mọ̀ ṣe níta gbangba ni o ipe àwọn kan bímọ tó bá bímọ fún àwọn kan wà tó lóyún tóun fi ń ṣẹlẹ́yà nígboro this is not good irú ẹni yẹn ló máa campaign ní nǹkan tó ń campaign mo sorry láti sọ fún ìjọba president Tinubu irú ọkùnrin báyìí kò yẹ kó qualify fún any good things kíní wa ní àwùjọ kì í ṣe rọ lára àwọn corruption àti lára àwọn ìwà burúkú tí a neglect in society wa nìyẹn it's not a good thing at all kí ọmọ maltreat obìnrin àti ọmọ òkókó àtàgbàlagbà bẹ́ẹ̀ ó tọ́jú ọmọ yẹn ó ń tọ́jú wọn ni ó máa ń tọ́jú wọn ni tó bá ti pàdé ẹ tó bá jẹ́ tó bá ń ta ṣe mọ̀ pé ọmọ yẹn lòun ní ṣọ́ọ̀bù tó ń ti ṣe nǹkan tẹ́lẹ̀ ó tún wá padà lọ ń wá ṣọ́ọ̀bù ẹ̀mí lọ sọ̀sẹ́gbẹ̀ẹ́ títì wábi tó máa kàn dúró sí tó bá máa tọ́ paint tó bá máa ṣe irun ọmọ yẹn lòun ti ń ṣe irun
ó dẹ̀ ti ń ṣe eyelashes láti 4 years ṣé bí ó ṣe ń train ọmọ nìyẹn á máa sọ pé wọ́n wà hardworking kò lè jẹ́ kọ́mọ yẹn wà hardworking ọmọ yẹn kàn máa useless ó máa dàbí òun náà ni bí òun yẹn ṣe wà nínú system wa wọ́n rò bó yéèyàn gidi ni is a trouble is one of our problems that we have in that system. Èmi ò mọ̀ nǹkan tí president Bola Ahmed Tinubu tó ti fi Wasiu ṣe ní àwùjọ wa nítorí àwọn ẹlòmíì lè kọrin tí wọn ò ní ìwà burúkú tó ti Wasiu. Ẹ̀yin Ìjẹ̀bú-Òde ọba yín nìyẹn o ọba yín ọba lọ́la tí wọ́n sọ pé wọ́n lè ti approve ẹ̀ orúkọ tọmọ yẹn náà tún gbé jáde èmi ládé kan àbí tàwa ládé adé bọ̀ wálé adé kiri kan ìkan ọmọ ti bọ̀ wálé nìkan jẹ́ this is rubbish it's not funny thing it's not funny. Àwọn tó náà yìnbọn para wọn APC ni wọn ọmọ APC náà ni wọn àwọn tó máa gbé story kan jáde kí ló dé it's not funny. kí ni example tí Wasiu tó ń kọ́ àwọn èèyàn ní àwùjọ aṣọ nígbà yẹn pé ṣe ló ń ba orúkọ APC jọ ń ba orúkọ president Tinubu kan jẹ́ ni. ó ń ba orúkọ wọn jẹ́ ni òun nìkan kọ́ ló wà nínú ibẹ̀ yẹn ojoojúmọ́ story dirty story náà máa gbé wá. kí ni èèyàn ṣé èèyàn train ọmọ nìyẹn kó tọ́jú ọmọdé bíi pé o ò lè sọ pé òkè bó tẹ̀ jọ̀wọ́ school ọmọ kó tẹ̀ sọ pé kó tiẹ̀ pretend òkè tó bá sọ pé kówó ẹ̀ má kàn lọ́wọ́ mọ́ owó yẹn ò gbúdọ̀ kàn lọ́wọ́ àbí kó gba ọmọ yẹn kó dẹ̀ wá fọ ọmọ yẹn nà létà kó máa fi yàn lójú bí àwọn ọmọ míì sì tó fi wọ́n yàn ìyá wọn lójú nìyẹn o a máa ṣe bí òun tọ́jú àwọn ọmọ yẹn ìyá wọn jẹ̀yà níbi tó wà o because of Wasiu belongs to ẹgbẹ́ burúkú láti máa waste ayé àwọn èèyàn láti tó gbá máa sọ pé òun jayé orí òun and Nigeria government you are watching this is ọ̀rọ̀ ní nǹkan tẹ̀ wọ́n yẹn atọ́jọ́ ọmọ atọ́jọ́ ìyá atọ́jọ́ gbogbo wọn ọmọdé àti àgbà tọ́jọ́ ni ó misbehave láwùjọ ẹjọ́ sà president Bola Ahmed Tinubu ẹ torí ọlọ́mọ bẹ̀bẹ̀ ni kí lẹ́ ń fi Wasiu ṣe ní àwùjọ wa we have thousands of people that can sing ó ti lówó ṣebí kan tó padà dán fún bọ yẹn wọ́n wá ń ṣò ilé ẹ̀ fún wa pé ọmọ ẹ̀ ò lè jìyà ó ti kọ́lé òun náà ti kọ́lé àwọn tó gbé sílẹ̀ tó bí sílẹ̀ fún wọn gbádùn òun nìkan ló ń gbádùn yẹn ṣé torí ẹ̀ nìkan gbogbo àgbáyé ṣe gbogbo Nàìjíríà ṣe wà ní ṣé òun nìkan ní a máa lóun dá ayé orí ṣé ayé nìkan ayé yẹn òun dá ayé orí yẹn ṣé òun nìkan ni wọ́n dá ayé jíjẹ fún ni ẹjọ́ sà ó torí ó sọ pé kò sẹ́ni tó lè mọ wèrè Wasiu òun náà la ṣe máa ń pè ní sọ̀rọ̀ Wasiu all the time àmọ́ ipa ẹjọ́ tó wà wájú Ọlọ́run kan jẹjọ sìgá àti gbogbo tẹ́lẹ̀ náà ọ̀rọ̀ yín Wasiu ó ti sọ pé ní jẹ́ kí èèyàn kò ń tẹ́ òun ló pè ní gbangba tó sọ pé ọmọ ẹ̀ lòún jẹ́ gbogbo nǹkan tó dẹ̀ ti ń ṣe láwùjọ kò sí kankan tó ń ṣe fún wọn lẹ́ni tí wọ́n sọ pé wọ́n ń sìn kan nínú wọn ń sìn ló gbé jáde àkúkú mọ̀ lára wọn náà ní àkúkú mọ̀ bóyá ọwọ́ wọn lè wà kò sí nǹkan tí wọ́n lè ṣe torí ẹni tó kú yẹn náà lẹ́nu jẹ́ mẹ́ta wọ́n ló lọ fẹ́ ọmọ Yíbò òun náà gbé jáde pé ọmọ Yíbò kan náà ti bímọ fóun kì í ṣe ọmọ Yíbò kì í ṣe ọkàn ìlú kan lọmọ Yíbò tó bímọ fún Wasiu has plenty ọmọ Yíbò tó máa ti bímọ fún ọmọbìnrin kò sí ìlú tí ò bímọ fún Wasiu and maybe wọ́n ń rò pé bóyá problem nísìnyí ó fẹ́ lọ rìtáyà orí ẹ̀yìn ẹ̀ tó ti fẹ́ ẹ̀kọ́ yẹn ó fẹ́ lọ fi rìtáyà sí orí tróònù Ìjẹ̀bú-Òde tróònù ibẹ̀ ló fẹ́ lọ fi rìtáyà sí ó ti fara po ìdọ̀tí ó ti ṣèkà ó ti ṣe ìkà fún alára ṣe ìkà fàájì ò ṣe ìkà ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà yẹn àwọn èèyàn sunkún àwọn ọmọ tó bí nínú gan sunkún èèyàn lè máa pe ẹkún báyẹn sí lójú èèyàn jáde lórílẹ̀-èdè tó ti ń pe ẹkún jáde bẹ́ẹ̀ yẹn kó orílẹ̀-èdè yẹn náà Wasiu wà nínú àwọn tó bà orílẹ̀-èdè wa jẹ́ Wasiu wà nínú àwọn tó béèrè tí àwọn èèyàn ń béèrè fún ẹ̀san lórí Wasiu tó fi fa a lot of trouble tí calamity ta máa fi wí pé we don't even know what to do next example wo ló fún wa ṣóhun nìkan ni ẹni tó kọrin láyé ni ta ni gbogbo àwọn olórin tó kọrin Nàìjíríà yẹn bàbá Sàní Adé wọ́n níyàwó tó pọ̀ wọ́n kó wọn sílé ni ọmọ wọn dẹ̀ máa wà òkè wọ́n kó wọn sílé ni ọmọ 10 years ó ti máa sọ pé òun máa kọrin bàbá wọn ní bàbá òun billionaire ni a ti máa jẹ́ kó mọ̀ pé a ti máa ṣe competition pé bàbá òun billionaire kí láǹfààní billionaire wèrè tí ó tọ́jú ọmọ bí wọ́n ṣe ń sọ pé àwọn billionaire kan wà ní Nàìjíríà tí wọ́n ní owó yẹn tó máa ní pé wọ́n ń fúnyàn lówó wọ́n tọ́jú ọmọ wọn in fact their wife because wọ́n bá ti tọ́jú ọmọ tó bá ti dọ́wọ́ wọn ó máa dọ́wọ́ ìyá àwọn olówó kan mi ò fẹ́ dárúkọ kó má dà pé mo fẹ́ máa compare irú Wasiu yẹn pẹ̀lú wọn ni tó bà yé jẹ́ tó bà gbogbo nǹkan jẹ́
tó bá pàdé obìnrin kí ló dé tó obìnrin yẹn máa ní problem tó bá tún ní problem tí wọ́n bá tún fẹ́ help ẹ̀ wá tún bẹ gbé èèyàn sí pé kó máa disturb ẹ̀ gbogbo ibi tó bá lọ àwọn ìyá lọ́jà wọ́n á lé wọ́n máa nà wọ́n máa gba káàkiri kó máa sọ páyé ló ń ṣe kó máa lè sọ pé ó ti ya wèrè because o fẹ́ kí wọ́n sọ wípé kó ní ṣe ló ya wèrè pé kò mọ nǹkan tó ń sọ. That's what you also did on this media telling people àwọn kan torí ẹ̀ mo ṣe hate àwọn kan tó ń pe àwọn ní nǹkan bàbàrà lọ́dọ̀ mi tí mi fi wò wọ́n báyìí tí wọ́n máa rí pé mo rúdù sí wọn ni wọ́n máa ní kí n ṣe bí pé ṣe ni mo sọ pé orí mi yí sódà kan lè fún mi ní 6,000 sódà máa lè sọ pé gbogbo nǹkan tí mo sọ pa wá sí irọ́ ni mo pamọ́ àwọn kan wà bẹ́ẹ̀ yẹn ìyàwó olówó ni wọ́n ti mọ̀ wọn kò wẹ́pọ̀ pé ẹ̀yin lórí burúkú ẹ máa ṣe òfò lásìlásì ó lè dùn fún yín ó lè máa kọrò fún yín lọ́la. wọn àwọn èèyàn lè máa sọ pé she is not okay she is sick of fear she doesn't know what she is doing this and that kìnìkan wọn ò parọ́ mọ́ Wasiu is evil ní àwùjọ wa Wasiu ìka burúkú ni Wasiu ń ba ayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ Wasiu ń fi àwọn ọmọ ọlọ́mọ pa àwọn òbí wọn lẹ́kún ṣé wọ́n gbọ́dọ̀ sọ fún yín bọ́mọ yẹn ọmọ Wasiu ni ọmọ yẹn ó jọ Wasiu ojú màmá Wasiu jọ màmá ẹ̀ Wasiu jọ màmá ẹ̀ màmá Wasiu ni Wasiu jọ ọmọ yẹn jọ Wasiu ó tún jọ màmá Wasiu. wọ́n ṣe ṣé o gbọ́dọ̀ máa tẹ̀ sẹ́ pé ọmọ yẹn jọ Wasiu kọ́ yà máa pariwo èkì ọmọ yẹn jọ Wasiu lájà máa create one scene ọmọ yẹn jọ Wasiu ó nìkan náà ní ṣé èèyàn ló sọ pé kò wáyé ni ó dẹ̀ ti rí ìtò òdẹ̀ wáyé ṣé kò dẹ̀ ti tó ọmọ yẹn ti drop school láti ọdún yìí kí dẹ̀ ṣe pé lẹ́yìn ọ̀fẹ́ ṣiṣẹ́ bí tó ti ń ṣe ìkànnà àwọn ìyá lọ́jà máa le bí ìyá lọ́jà ṣe ń le ní àwọn ará ilé máa le ní òrí bí tó ń gbé ilé tó tún ń gbé gan ìyá ẹ̀ gan ṣé mọ̀ pé mímí ìpúrọ́ sí ìyá tó yẹ kó tún support ẹ̀ gan ìyá yẹn tún kẹ̀yìn sí ìyá yẹn á tún kẹ̀yìn sí ni just like gbogbo ayé ló máa bẹ ìjà tó bá ti rí pàdé kéwọ̀ lọ́nà gbogbo ayé àwọn èèyàn tó yẹ kó support ẹ̀ láyé yìí ló máa bẹ̀rẹ̀ sí dìde ogun sẹ́ẹ̀ ogun ló débẹ̀ fúnra rẹ̀ ló tún máa pè ló máa threaten wọn tí ó bá wọlé á tún ṣe ogun sí wọn tí wọ́n bá tún ní wọn bá tún máa kọ́ wọn á tún pè wọ́n lẹ́yìn á ní kó sọ pé ó yọ̀ lẹ́ni kò fẹ́ ṣiṣẹ́ ni a máa ní pé ó lè ní ó bá òrò ṣe ó rí ó ti rílé olówó lẹ̀ ó fẹ́ lọ wọbẹ̀ òun náà rò pé ó fẹ́ di ìyàwó olówó òun ni ó pè wá ní pé kó wá ṣiṣẹ́ fóun ó sọ wípé kó wá ṣiṣẹ́ fóun ní kí ọmọ yẹn wá ṣiṣẹ́ fóun eventually ó gbọ́ ọmọ yẹn kó sí pampẹ́ ọmọ yẹn láwọn date for 7 good years ṣé 7 good years jẹ́ joke ni ìyẹn mi pé wọ́n ti wà together máa sọ pé my boyfriend that my boyfriend ìyẹn gbogbo àyàn kò máa fi ògbó pé òun date olówó ni kò sí nǹkan tó yọ mẹ́ o tó bá any date wá tún ti ba lájọṣepọ̀ báyìí ayé ọmọ yẹn á tún bàjẹ́ spiritually tọmọ yẹn bá gbìyànjú láti dìde kó máa gbìyànjú pé kò tẹ̀ lórí oúnjẹ jẹ torí pé tó bá ti ń róúnjẹ jẹ tó rówó tọ́jú ọmọ yẹn tí ò táriwo máa wà lórí ẹ̀ kó máa ní ìnira òun wọ́n máa ní ìnira Wasiu ló bá máa ní ìnira ọmọ yẹn sọ débi pé ó tún ṣàlàyé àpá tó wà láyé ẹ̀ nígbà tó ń ṣe operation fún nígbà tó wá Canada bíbá tó wá ṣe operation nígbà tó sick kò parọ́ mọ́ àwọn kan dẹ̀ á máa fọ́nì sí àwọn èèyàn ń sìn láwùjọ wa Wasiu is funny to you ọba yín nìyẹn ń jẹ̀bú o kai I reject you má gbọ́ fí àpá I reject you ọmọ yẹn ti ń lọ club at the age of 13 ó ti lọ ń kọrin club ṣé ẹ̀ náà máa fi sọ pé ó jọ bàbá ẹ̀ àbí ayé gbogbo òṣì ní ìdààmú ló dé bá wọ́n fi na ìyá ẹ̀ nígbà tí wọ́n fi Wasiu na ìyá ẹ̀ nígbà tó wà kékeré àwa èyí tó bá rò pé ó di kinní fún tí ò bá ní ṣé fún ìgbà ó ní gbogbo nǹkan ṣe di kinní fún tó ṣe ìrọ̀rùn tó ló dà yẹn gan wọ́n sì ń jalè sí jí nǹkan oníkan gba nǹkan oníkan gbalẹ̀ onílẹ̀ gba nǹkan oníkan tí ò bá ti rí nǹkan gbà lára ọmọ yẹn àwọn tó gba owó lọ́wọ́ wọn kó tún gba ògo lọ́wọ́ wọn á gba ògo ẹ̀ dànù kò gbúdọ̀ ní ìtura mo sọ fún yín pé àwọn tí Wasiu fẹ́ tó wà ní àdúgbò Ìkọ̀tún area yẹn mọ́ọ̀nà ọkọ́ta yẹn paint ni majority ń ṣe tí ò bá ti ta paint ó máa ta pepper soup ṣé mo bá ti kọ́kọ́ rí wọn gbà ìmọ̀mọ́ ni pé Ile-Ife Wasiu rí ọmọ onílé ọlọ́nà dẹ̀ ni wọ́n ọmọ onílé ọlọ́nà ni wọ́n ìgbà yẹn máa tún wá sí pé ẹni tó fẹ́ bẹ̀rẹ̀ tí ó fọwọ́ ta pepper soup ìyẹn jẹ́ tí wọ́n gba ṣọ́ọ̀bù àwọn tó worst fún jù wọ́n máa kiri paint báyìí ni wọ́n gbọ́ bímọ fún Wasiu ṣé ń gbàtẹ́ rí ọmọ yẹn ṣe rí pé yẹn náà ps mu
ó ti ṣe dáadáa ló ti lọ sí school a máa fi wọ́n gbolẹ̀ ó lọ síwájú lẹ́ẹ̀mẹ́ta ọmọ ó sùn bẹ̀ pẹ̀lú ọmọ òkókó lọ́wọ́ ó sùn ta mọ́jú kò sí àánú kankan lójú ẹ̀ ọjọ́ tó ní kán gbé ọmọ yẹn wá mi ìmọ̀ kan tó lè fọmọ yẹn ṣe ó lè lọ fọmọ yẹn gún ọṣẹ ọmọ òjọ́ lójú àwọn tó ń ṣe owó lójú agbo ẹ̀ gbogbo àwọn tó máa ń kún ojú agbo ẹ̀ àtàmúyẹ àwọn tó ń bí fún kò ṣe kó ń bímọ fún èèyàn yẹn kọ́ ni tó bá fẹ́ break record torí tẹ̀mù kan wà tó sọ pé òun fẹ́ break record òun fẹ́ dàbí King Solomon nínú Bible yẹn but King Solomon yẹn wọ́n sọ pé ìyà jẹ ìkọ̀kan nínú àwọn ọmọ tó bí àti obìnrin tó gbé yẹn wọ́n sọ pé ó lówó ṣòwò you understand me wọ́n sọ pé ó jalè lọ́wọ́ àwọn obìnrin wọ̀nyí do you understand wọ́n sọ pé ó jalè wàá bímọ ìwọ inú bá ń kọrin fún ìjọba pé ìjọba gbogbo ọmọ tá a bí sílẹ̀ wọ̀nyẹn ń kọ́ ó kọrin nígbà tó kọrin fún bàbá Ọbásanjọ́ ńgbà yẹn tó sọ pé gbogbo ọmọ tá a bí sílẹ̀ àwọn ọ̀tá ló fẹ́ tọ́jú ẹ̀ lẹ́yìn ìgbà yẹn ọmọ yọ ọmọ tó ti bí ẹmọ tí Wasiu máa ti bí síta tí àti tó ti bí síta tẹ bá lísìn sí gẹ̀yìn sọ ó ló parọ́ mọ́ òun nígbà tó lọ sọ́dọ̀ ọba ọsọ́lọ̀ tó kú ọba Kàbírù ó ló sọ fún yẹn pé òun jẹ́ lesbian Wasiu máa ń parọ́ bó ṣe sọ́bà mú kan ògbé ó máa ń parọ́ mọ́yàn ni á parọ́ mọ́ ẹ débi pé gbogbo àwọn tó wá lè ṣàánú fún ẹ wọn ò ní ṣe àánú fún ẹ àwọn tó mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó máa wá dágbére fún ẹ Wasiu ni oògùn ló ṣe ájò ló ṣe ó fi àwọn yẹn ń ṣe oògùn ní àwọn tó yẹ kó ṣe àánú fún yẹn á kọjú gbogbo wọn tiẹ̀ báyìí gbogbo máa yé tẹ̀ ni á sọ ẹ̀dá láìmọ̀ ṣe ṣùgbọ́n ṣe bá fara yín sílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá ń fi ara yín sílẹ̀ láti jẹ́ kí Wasiu lò yín láti ṣe ìkà fáwọn èèyàn ẹ jèrè yín náà tí Wasiu bá jẹ tiẹ̀ ẹ máa jẹ ti yín náà ẹ̀yin tẹ́ máa ń gbà kí Wasiu lò yín láti ba ayé èèyàn jẹ ẹ jèrè yín o Wasiu náà á jẹ tiẹ̀ torí wọ́n lẹ́ni tó gbé epo lájà kò jà kò ń ṣolè púpọ̀ ju ẹni tó gbà dání lọ when you see people tó wáyé pé láti ìgbà tó ti ń ṣe nǹkan burúkú yìí tí wọ́n ti ń bawí ṣé mo pẹ́ nu màmá ẹ̀gán náà ká ẹnu ìyá Wasiu ò ká Wasiu bó ṣe dààmú ìyá ẹ̀ tí tó fi kú ìdààmú àdúgbò bẹ́ẹ̀ ló ṣe fẹ́ kí gbogbo ọmọ máa dààmú àwọn òbí wọn tó bá bímọ fún náà á fẹ́ kí gbogbo ọmọ tó bí yẹn kó dààmú ẹ̀ lẹ̀ tó bá rí pé wọn ò dààmú ẹ̀ tọkùnrin balẹ̀ tó bá ti tó tẹ̀mí tó yẹ kó máa jẹun á kọ ẹ̀yìn wọn báyìí sí ẹ báyìí ni á kọ ẹ̀yìn wọn báyìí sí ẹ ni tó o bá ń ṣòǹkan ló bí ẹ tó bá ti lè ní àṣẹ sí ẹ gbogbo ilé ẹ ọmọ tó bá bí á méjọ pé wọn kẹ̀yìn sí ẹ ẹ̀dẹ̀ ń wò níran ẹjọ́ kí ló ń kọ́ wa lórílẹ̀‐èdè wa tíyàn bá tiẹ̀ ṣe tó bá sọ pé ìyá ṣẹ̀wọ̀n ṣọmọ tún ṣẹ̀ ọmọ òkókó wọn máa sùn síta ní ọjọ́ náà go and watch the video and see what Wasiu have done they told me when I was in Nigeria Simbi ló sọ fún mi she was telling me like this pé tí n bá rí ọmọ yẹn pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ó wà òkè pé ó ní ṣọ́ọ̀bù síbi kí n kan tó máa ń ṣe kinní pé ṣẹ̀mọ̀ ó ní sí olómọ àti ìyá wèrè ó ní ìdàwọ̀sẹ̀ tẹ́lẹ̀ tó ń sunú ọjà kò dẹ́ ṣe pé ó ya wèrè bọ̀ kò ní choice ó ti sọ fáwọn bàbá ẹ̀ kọ́lé síbẹ̀ yẹn àbúrò ẹ̀ kan ti lè jáde wọ́n ti sọ fún ìyá ẹ̀ wọ́n ti ọkọ̀ láì papọ̀ wọ́n ti ní kán lè jáde ẹ̀zálẹ̀ gbogbo ọwọ́ nígbà tí mo ń rí owó oríṣiríṣi pẹ̀lú bàbá ọmọ mi àti gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú dúkìá mi àti surroundings I told people that Wasiu is the one àwọn olórí burúkú kan tó ti fún tí ò ní mọ̀ pé òun ló fún lọ́wọ́ á máa support ẹ̀ á máa ní irọ́ ló pamọ́ wọn ò parọ́ mọ́ ọmọ yẹn lọ sínú ọjà o pẹ̀lú ọmọ Wasiu àtọmọ mi tó bí ìtí mo wá fẹ́ béèrè lọ́wọ́ ọmọ yẹn ni pé ní ìmọ̀ bóyá ọmọ méjì tó bí yẹn bóyá ó ti bí yẹn tẹ́lẹ̀ kó tó pàdé Wasiu àbí ó ti lẹ́yìn tó pàdé Wasiu ló ṣe bí yẹn tó wáyé pé lẹ́yìn tó pàdé Wasiu ló ṣe tó wá lọ rí ọmọ yẹn he ó lè jẹ́ set up náà ní fún because Wasiu bá mo mọ àwọn kan tó fẹ́ lórí social media tó pẹ́ nígbà tó fẹ́ wọn tó wà á set gbogbo ọkùnrin sí wọn lọ́wọ́ sọ́run wọn báyìí bẹ́ẹ̀ ni táwọn yẹn máa tún sọ pé kò ṣe nǹkan kan ọ̀rẹ́ àwọn àjọ ń fẹ́ obìnrin ni ó fẹ́ fi tàn wọ́n ni láti tó bá ti dà wọ́n sí free so wọ́n lè máa lọ a lè sọ pé ó ti fẹ́ lè ìfẹ́ ti bẹ́ẹ̀ èyí tó fi sọ pé nìyẹn gan pé lesbian nìkan bóyá kò mọ ẹni tó fẹ́ ni àbí kó yẹ kó ti bí ọmọ yẹn kó tó di pò mọ́ Wasiu máa ń pa irọ́ bàjẹ́ ó máa ń pa irọ́ máwọn èèyàn
gbogbo bí tó ti wá lọ gbogbo àwọn tí yóò lọ báyẹn ṣé Ọláṣojú Adébáyọ̀ ṣé kò lè tó bá kàn fún kọ́kọ́ tiẹ̀ fún ní 500,000 kó lọ́ máa fi ṣòwò no 500,000 á dà pé wọ́n ti fún ní 500 million ni torí pé kò fẹ́ kó ara tù ara òwúrọ̀ tù tára bá ti tù ó máa fẹ́ tẹ̀. ìgbà tẹ́ ẹ dáwó fún gbà yẹn tẹ́ ẹ dáwó fún Bísọ́lá Badmus gbà yẹn tára tu Bísọ́lá díẹ̀ ẹ rí pé ó fẹ́ lọ kó sẹ́nu tírélà ni ẹ rí pé plane fẹ́ gé orí ẹ̀ sọnù ni lára oògùn ẹ̀ bàjẹ́ gbà yẹn lára iṣẹ́ kó máa bá aṣáájú gan president yẹn kó máa bá wọn sọ̀rọ̀ báyìí pé àwí máa yẹ ohun tó máa ń bá wọn lò ó yẹ ohun nígbà tó dé Àbújá ń jọ yẹn àwí máa yẹ ohun tó máa ń lò fún president Tinubu ó yẹ ohun president Tinubu no wọ́n sọ fún pé no for the first time ó máa lo iṣẹ́ lọ bá wọn ni wọn má yẹ ohun ni kì í ṣe àwọn nìkan ló lò fún everybody àti gbogbo àwọn tó ń lọ ságbo Wasiu Ayinde pátákó gbogbo gbogbo ló lo iṣẹ́ fún. àwọn èèyàn kọ́kọ́ rò ń báyìí pé gbogbo àwọn tó bá ti lọ kọrin lágbo tó bá ti lọ jó Wasiu báyìí tó bá ti wá sọ́dọ̀ wọn báyìí wọn bá máa ṣe business báyìí gbogbo nǹkan máa bàjẹ́ ni èmi ìkókàn dédé ṣánkú ṣó ti yẹ yín mẹ́yẹn ìgbà tó yá àwọn á discover pé gbogbo àwọn ìyàwó wọn ló ń bá sùn kì í ṣe rọ́ tí bá ní kí n máa dárúkọ ń sìn àwọn tó máa pẹ́ ọ̀rẹ́ mi kiri kan á máa dà pé ṣe là ń embarrass àwọn obìnrin yẹn àti àwọn family yẹn we don't do that but ìwà tó ń wù yẹn kò dá láwùjọ èèyàn kí tó torí pé òun fẹ́ jẹun kó wá mú gbogbo àwọn yòókù nínú ayé yìí kó wá sọ pé òun fẹ́ jayé òun rí òun kó dẹ̀ máa fa ayé aláyé kó máa fi ta tẹ́tẹ́ kó máa fi sọ pé òun ń jayé that's a terrorism mo sọ fún yín ní bíbá kí obìnrin kọkùnrin àwọn ọkùnrin míì gan ṣe bá rí pé wọ́n ní àwọn terrorists náà kó àwọn ọmọ ní Ọ̀yọ́ state yẹn wọ́n nígbà tán náà lọ mú àwọn family wọn tí wọ́n ní wọ́n gbé ọmọ wọn tán gbéyàwó wọn lójú wọn ṣe kíni ó change ni wọ́n release àwọn èèyàn tí wọ́n lọ kó ni tán bá lọ gbé ìyàwó Wasiu kọ́ńkọ́ ọmọ ẹ̀ kójú òun ni ó jẹ́ kíni á ní kán pa wọ́n ni bẹ́ẹ̀ ni ó ti fi gbogbo ayé everybody ta tẹ́tẹ́ ó ti fi ayé everybody ta gamble ó ti fi gamble òtítọ́ ọ̀rọ̀ kòrò òtítọ́ ọ̀rọ̀ ó kòrò tẹ bá rí ọ̀rọ̀ ọmọ yẹn díẹ̀díẹ̀ máa rí pé ọ̀rọ̀ skánskán ti wà ń bẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá tó bá rí o tí gbogbo nǹkan bá gbọ́ pàtàkì sí pòmùsìn ẹ máa rí pé ó ní ọpọlọ gan kéèyàn máa sọ pé ẹni ọmọ tó lọ sí skul ọmọ tó ti ń ṣe dáadáa láyé kó tó pàdé ẹ̀ tó máa ní kó wálé tó máa tàn kó wá bá ẹ ṣe ẹsẹ̀ kó wá bá ẹ ṣe pẹnikíọ̀ kó má bá ẹ ṣe manikíọ̀ nínú ilé ọmọ tí ìwọ tó ló ti fúnra rẹ̀ ti lọ sí ṣọ́ọ̀bù ẹ̀ lọ ṣe ẹsẹ̀ mi ò believe yẹn náà but anything can happen tó bá jẹ́ pé ṣọ́ọ̀bù ẹ̀ wà òkè I still a lot of people tó jẹ́ pé àwọn family wọn ló rescue wọn gbogbo àwọn míì tẹ́rí tó bímọ fún Wasiu wọn yẹn tó wá padà irú Jẹ̀mílà yẹn ìyá ẹ̀ ló rescue ẹ̀ nígbà tó bá yẹ ẹ̀jẹ̀ tán that's why today I want to thank God I want to thank Canada for rescuing a lot of us tí Wasiu ti bá yí ẹ̀jẹ̀ àti other country like other country America ni o US I mean United Kingdom ni o all over the world tí gbogbo àwọn tí ó sá kúrò lé nítorí Wasiu tí Wasiu terrorize Wasiu ń terrorize àwọn èèyàn terrorism ní kíní yìí o you thought it's a joke. níjọ́ tí mo ń sọ nínú ilé pé àwọn tó bímọ fún Wasiu nígbà tí mo ń sọ̀rọ̀ níbẹ̀ tẹ́sàbọ̀ ló sọ pé ìwọ oṣù lè resign àwọn ìyàwó Wasiu mo lé mi ṣé o mọ bí mo ṣe wà ní ṣé o ti rí àwọn ìyàwó Wasiu tó bá yẹ wọn kó ṣe pé wọn ò dúró dáadáa tẹ́lẹ̀ Wasiu ò ní lọ bẹ́ẹ̀ lómi nǹkan tí ò dúró dáadáa let me tell you even Bísọ́lá Badmus yẹn gbọ̀ngbà tó rí kọ́kọ́ jáde tọ̀ báyìí tó ṣe fíìmù kan láti gbà tó bá wí pé á dẹ̀ tẹ̀sí àti rúgbó lóògùn lára ó ṣe gbélé nìyẹn bádẹ̀ ti gbélé báyìí ó gbé àbùkù lé ní ó gbé èkúta lé ní ó gbé bágò lé ní á gbé èkúta ní ó bá gbélé òun ló torí máa fi ayé ẹ̀kọ́ rẹ̀ lé ní tó yẹ kó máa ṣiṣẹ́ fún ìyẹn ló ń fi sọ pé tòótọ́ ni o wọ́n máa sọ pé wọ́n ń pe ìṣẹ̀dá èèyàn á máa fi ìṣẹ̀dá ẹ̀kọ́ rẹ̀ ìyẹn lè ṣe máa pé at the end of everything nǹkan máa ṣe ọpọlọ wọn nǹkan máa ṣorí wọn torí wọ́n fi ìṣẹ̀dá ẹ̀ ń ṣiṣẹ́ fẹ́ lómi tó bá ti wá fẹ́ gbìyànjú láti ẹ̀ ti rí kọ́bọ̀kọ́bọ̀ ẹ máa rí wọn ò ní fẹ́ fọ owó gidi lọ bíi 3,000 bíi 10,000 bíi kó máa dá owó fún 10,000 owó tó bá pọ̀ jù láti wà tó ti pàdé Wasiu yàtọ̀ sọ́jọ́ tó bá fún ní gbàtó ló fẹ́ bímọ ó ló fún ní 200,000 ní kó wá fún ó dẹ̀ fowó yẹn san owó hospital nígbà tó ṣe cesarean nígbà tó máa put to bed
ó dẹ̀ sẹ́ni gbogbo orúkọ tọmọ yẹn máa jẹ́ bọ̀tẹ́ wá jẹ́ kí n sọ kọ́kọ́ fún yín ọmọ yẹn ní ó yẹ kóun ti wà ní bóyá senior kìíní sìn junior ó ló yẹ kóun ṣe senior wáyé àbí junior wáyé àbí kọ̀ọ̀kan ó lóun òṣèlú lòun máa ń dọ̀jì ní táwọn ẹgbẹ́ òun bá ń kọjá torí kò lè já lọ sí school ṣọmọ tí ò bá sí ní environment tí ò sí ilé tó dáa look at it ẹni tó ti àwọn tó ló bímọ fún àwọn tó yàngì sí Wasiu tí wọn kọ́lé tí wọn tiẹ̀ tí ìralẹ̀ tó yẹ pé wọn gbélé tó dáa kó tó yẹ pé wọn rẹ̀ ti lé àwọn tó bímọ fún wọn gan wọ́n sì ń gbélé wọ́n ń gbé ní room and parlour àbí two bedroom flat ó lè má jẹ́ lẹ́kọ̀ọ́ bí tó bá wọ́n lè jẹ́ lọ́nà Ìkòròdú àbí lọ́nà Abẹ́òkúta tó yẹ pé kò ní ju 250-300 lọ Wasiu ò ní jẹ́ kó rí sísì kò ní ó ní jẹ́kọ́ tó ń lọ bẹ̀rẹ̀ ó lẹ́nìkan sọ pé we can even give you 100,000 now but he has given other now that nobody must give you money. Elédùmarè bí ọlọ́run tó dá ayé àtọ̀run á bá wa ṣẹ̀san fún Wasiu lágbára Elédùmarè bó ṣe ṣe fún àwọn èèyàn ọlọ́run tó dá ayé àtọ̀run á bá wa ṣẹ̀san fún ẹni tó bá dẹ̀ ń gbèjà tó wò pé nǹkan tó ń ṣe yẹn tó yẹ lómi máa sọ pé lísì ká sọ pé ọmọ kan kó má gbé gbójúlógún ọmọ yóò tí ì mọ̀ nǹkan tó ń jogún tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí sọ pé irú ọmọdé yìí tó ti sọ pé èmi náà máa make owó tó ti kò ní fẹ́ fọkàn sí school mọ́ ní sí pé me too I'll go and go to club ó ti bẹ̀rẹ̀ sí kọrin ó ti ń kọrin ó ti ń sọ pé a máa ń fìgò mọ́ tí ń bí a máa ń ṣe ó ti ń ṣe bí ọmọ ọ̀tá because he wants money he want to live good kò ṣe pé ó fẹ́ sọ pé òun fẹ́ ra mọ́tò bó ń sìn bọ̀ káwọn ti ẹ̀rí lẹ́gbẹ́ káwọn rí oúnjẹ jẹ táwọn bá síkì olórí dẹ́kìn làwọn ń gbé o kò dẹ̀ kúrọ́ kò kúrọ́ o ibi tó ti ń sùn káàkiri yẹn sìn wọ́n wá fẹ́ fi sílẹ̀ ìgbà tó sọ pé orí ẹ̀ ti yí gbà kan orí ẹ̀ ò dẹ̀ tí yìí ń gbogbo àyẹ̀ gan tán fi náà lé kóònù ọjà wọ́n wá fẹ́ fi sílẹ̀ gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ wọ́n wá lórí ẹ̀ ti yí tó bá dẹ̀ ti gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ ẹni tí lè ṣe ọmọ yẹn Ọlọ́run dájú mi ó lè máa bá ọmọ yẹn fòsùn fúnra rẹ̀ torí olóògbò ni àwọn olóògbò ni tó bá ti gbúgbúrú wọ́n máa ń bọ́ ọmọ wọn sùn ó lè máa bá ọmọ yẹn sùn kó bá yé ẹ̀jẹ̀ kó bá yé ìyá ẹ̀jẹ̀ kó jẹ́ nǹkankan kó bá yé àwọn kan jẹ́ kó máa tú ayé àwọn kan ṣe ó jáde sí ìgboro oníjọ́ tí mo ń sọ fún yín tí ọmọọṣẹ́ ẹ̀ jáde wá tó sọ pé ó ra mọ́tò fáwọn ọjọ́ kan náà ó fún Bàsíà tó wà ní Canada ó fún òun náà lówó lóun fún 20 million ó announce ẹ̀ lórí púpì sódà tó wà fáwọn kan lówó nítorí pé ó lo iṣẹ́ fèmí iṣẹ́ yẹn kò dẹ̀ lè jẹ́ I know ó lọ ṣe gbogbo obìnrin tó bá ti gbogbo àwọn tá ń pariwo fún wọn àti even Wendy àwa la gbogbo ọ̀rọ̀ tá sọ nígbà ló já àwọn ẹlòmíì àti ìyàwó èyí tó ń pè ní èyí tó lóun fetí àgàn lára iṣẹ́ tá ṣe ń bì táwa ṣe èyí àti ọ̀rọ̀ tá sọ síta tá tẹ̀ sójú ẹ̀ ó ló jẹ́ kó tú ọwọ́ lórí àwọn kan pé ojú ti wà lára àwọn kan torí bẹ́ẹ̀ irú àwọn tó ṣiṣẹ́ yẹn ó kàn lè fojú máa fẹ́ yín irú èmi kò lè like mi láéláé tó bá lòun like mi mo kàn mọ́ pé ó fẹ́ lọ fi petrol dín dòdò nìyẹn Wasiu he got no forgiving spirit ó ti dájú torí pé òun bóun ṣe wà yẹn ìmùlẹ̀ tó wà ní pé òun máa jẹ gbádùn tó máa fi jáde láyé ni ó fẹ́ break record pé kò sígbà kan tó máa tọ́ fún òun láyé ayé àwọn ẹlòmíì tó bá pàdé ló máa bàjẹ́ fún. ọba Ìjẹ̀bú lọ́la nìyẹn o àbí ọba tí Jẹ̀bú yóò Jẹ̀bú Òde fẹ́ nínú yẹn àbí bẹ́ẹ̀ kọ́. bó tiẹ̀ wá jẹ́ pé dó dilé ní tó bá tiẹ̀ wá dilé ní kó wá ṣe dáadáa fún un pé nílé sí bá lòun fi gbá mọ́ ètò fi sílẹ̀ nǹkan tó lè parun ni ọmọ ò tí pé 9 months bí ọmọ 8 months wọ́n gbé wá sẹ́nu ọ̀nà ilé ẹ̀ wọ́n dẹ̀ sùn ta gbangba mọ́jú and you are comfortably nínú ilé ẹ̀ tí ó jẹ́ pé ajá wà ń bẹ̀ ẹran wà ń bẹ̀ tortoise wà ń bẹ̀ kò sí ẹranko tí ò sí nínú ilé yẹn wọ́n sunu ilé bọ̀dí nítorí pé oògùn tó ṣe májẹ̀mú yẹn ni o gbúdọ̀ fojú máa kan ọmọ yẹn náà dé lady yẹn o gbúdọ̀ máa fojú kan déédéé o gbúdọ̀ máa fojú kan déédéé tó bá ti fojú kan ó máa níṣẹ́ tó máa bàjẹ́ lára ẹ̀ tóró ló ṣẹ́ fún ni I am telling you téèyàn ò bá fèèyàn ṣògùn owó kò ní rí bẹ́ẹ̀ fún o ò ní rí kó tẹ̀ yẹ pé o tiẹ̀ mọ̀ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tẹ̀ wá dó sẹ́nu ta kó sọ pé kẹjẹ́ kó wọlé kó ní kó fún yàrá kan bí kókó sùn bẹ́ẹ̀ kó má tiẹ̀ yọjú sí o lè wà nínú ilé kó má yọjú sí kó má dẹ̀ mọ̀ pé kó dẹ̀ ṣe tán kó dẹ̀ ní kó máa lọ kó àbí kó ní kó fún ní kankan kó máa lọ kó tẹ̀ wá sọ pé kèé fún ní kankan kó tẹ̀ bí àwọn fáǹsẹ̀ kan wọ́n lè fún ṣe bí wọ́n máa ń kówó síta olórí burúkú ní gbogbo ẹ̀yìn míì tẹ̀ máa ń kówó fún Wasiu lórí mídíà yẹn tàbí lórí stage ọdún àmọ́ pé ẹbí ẹ̀ ń wá majority of owó olè owó tẹ̀ jí káàkiri àgbáyé náà
tẹ́ bá fún wọn ní kẹ́kọ̀ọ́ sọ pé òkè eléyìí wọ́n ṣèkà fún ẹ fún ní ọláṣojú olè burúkú yẹn ṣé ìwọ ò tọrọ ohun ilé tó kọ́kọ́ ní ìsọ̀lọ̀ yẹn ìgbà tó fẹ́ sílẹ̀ yẹn ṣé ò wá ní kí wọ́n fún ẹ ní drinks àti gbogbo nǹkan tó fẹ́ lò á kó fún ẹ bó tó bá rí àwọn èèyàn báyìí ẹ máa gbógun tó bá ti náà fẹ́ báyé èèyàn jẹ́ tẹ́ ṣe báyé gbogbo ẹbí yín jẹ́ nìyẹn ìyá yín kú fún Wasiu you are a ritualist àtàwọn tó ń tẹ̀lé tó lọ́ọ̀bù yẹn they are all crazy ẹ máa ń fi àwọn ọmọ yín àmì àwọn ìyá yín àti gbogbo èèyàn ẹ máa fi ń ṣètùtù ni Wasiu you are a ritualist. A ritualist is a terrorist. I've said this without time, without number. Ọmọ wá sílé ẹ, obìnrin yẹn wá sílé ẹ, ó gbé ọmọ dání. You know now, ìwọ kò parọ́ náà kò kọ orúkọ ọmọ tó orúkọ tọmọ yẹn máa jẹ́. Ó kọ gbé ẹ̀ sí lọ́wọ́. Ó dẹ̀ ń jẹ orúkọ yẹn. Àwọn fine name ìwọ ló kọ́. Wàá wá ní kó wá lọ máa wà nínú agbami kó máa fi ayé ẹ̀ káyé ẹ̀ bàjẹ́ so that kò ní lè jáde. Eventually ó máa wà ashamed of herself to go out. Kọ́mọ̀ bá sẹ́ pé ẹni tó bímọ fún rẹ̀ kọ́mọ̀ máa pa point àwọn tó bá ṣe ń slay níta yẹn tó tún tajà táyé wọn dà wá ṣe lè wọn máa mú àwọn ìwà tún ṣán wọn mọ́lẹ̀ wà tún mú èyí tó bá tún ti dà wà tún ṣán mọ́lẹ̀ wà tún mímọ̀ wà tún ṣán mọ́lẹ̀ èyí tó bá tún ti mú yẹn wà tún ṣán wà tún pa wọn yẹn ti yẹn èyí tó bá lè kú nínú ibi tó bá fi wọn sí kó kú tí èyí tó bá dẹ̀ lè kú tó ó ti parí nìyẹn ìwà ìkà ni àní sọ pé kọ́mọ ẹ jẹ́ torí ó ń fìyà jọmọ gan àwọn ọmọ wọn yẹn gan èyí tó bá gbádùn nínú wọn for a purpose ni mo bèrè ọmọ kan níjọ́ wo níbí báyìí ipò ọmọ yẹn jẹ́ Esther Akinwande mo níbo ni Esther Akinwande wà people thought I'm joking wọ́n believe pé bóyá mo kàn try láti wẹ́sùn sí Wasiu lẹ́sẹ̀ ni Esther Akinwande vibrant girl tó ṣetán ní yunifásitì kan ní America ní yunifásitì tó wọ́n tó nice ní New York ló ti ṣetán suddenly bó ọmọ yẹn ṣe jáde tó lóun fẹ́ máa ṣe event kan ní America tó dẹ̀ ń ṣe dáadáa bó ṣe rí báyìí bó ṣe gbé wá sí Nàìjíríà ni ó lóun ní kó wá manage òun ayé ọmọ yẹn bàjẹ́ kó tó padà up to date ní ọmọ yẹn mọ lórí social media òun mo ṣe ń bèèrè lọ́wọ́ ẹ̀ ń jọ yẹn ó possible kọ́ ọmọ yẹn kó wá bímọ fún eventually because tó bá yẹ pé ọmọ yẹn good àbí nǹkan kan good fún ọmọ yẹn ayé ọmọ yẹn rosy then we see her a máa rí lórí social media a rí ó pẹ́mpẹ́m ni àbí ìyẹn tí ó bá sì wà láyé tó bá sì wà láyé àtọmọdé àti àgbàlagbà wọn máa sọ pé wọn wá sọ́dọ̀ wọn ni ẹ lọ ṣiṣẹ́ ẹ lọ ṣe kíní kan ọmọ Wásílà tó jẹ́ ti ọmọ Pàṣọ yẹn ọmọ Pàṣọ yẹn àbúrò ọmọ yẹn ti marry àbúrò ọmọ yẹn ti marry ó ti gbẹ́ńbà gòlè tó bá ti gbà ọmọ yẹn ọmọ Wásílà yẹn náà kò jẹ́ kó marry ó máa lọ ó máa ṣe bí ẹni máa fẹ́ wọn máa fìfẹ́ fake wọn àdámọ̀ ẹ̀ tó kọ́kọ́ rí wọn yóò lè kọ́kọ́ fún wọn ló kó máa fowó bàjẹ́ ìgbà tó bá ṣe pẹ́ríkíọ̀ àti wèrè kan fún nílé ó lè fún ló kó máa rí pé bó ṣe máa lọ ní a máa jí wọn báyìí pé ìwọ tó yẹ pé òun ó ti pa ni ó gbà yẹn ló ti pa ló ti gba ayé ẹ̀jẹ̀ kó wá lọ sọ fún lásán pé òun lóyún ẹ̀yọ ìgbà tí ó wà ńgbà yẹn tó fẹ́ kú bóyá ọmọ yẹn ńgbà yẹn bóyá orí ẹ̀ àti ẹlẹ́dàá ẹ̀ ló kó yọ nígbà tó wà lọ́dọ̀ ẹ̀ ní ẹ̀ tó ní kó dúró ti òun nínú ilé nígbà tó sick ó lóun ò dúró tì ó ní helicopter náà wá fi gbé tó fi gbé lọ sí tó fi gbé kúrò ní Nàìjíríà ńgbà yẹn bóyá tó bá dúró ní ọjọ́ yẹn ọmọ yẹn lè kú kó má sí kẹ torí ṣe yọba yẹn máa wò pé òkè bóyá wọ́n ti ṣe nǹkan kan fún ẹ wá rò pé òògùn yẹn rẹ a máa padà lọ túṣẹ́ ẹ̀dì dáadáa ó padà túṣẹ́ ọmọ yẹn dì nígbà tó padà dé ó tún lọ jẹṣẹ́ ọmọ yẹn ló ṣe wá crash ayé ẹ̀ Wasiu ń crash ayé àwọn èèyàn ẹ jọ̀ọ́ President Bola Ahmed Tinubu ẹ̀yin ló fi ṣe bàbá tó ẹ̀yin ní bàbá àṣàlẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá wa kìlọ̀ fún ẹ bá wa kìlọ̀ fún ẹ jọ̀ọ́ ẹ bá wa kìlọ̀ fún ó ń da ayé àwọn èèyàn láàmú ẹ̀jẹ̀ pọ̀ lọ́wọ́ Wasiu gan gbogbo nǹkan tó ṣe yẹn kò ń ṣẹ̀jẹ̀ gbogbo nǹkan tó ṣe yẹn kò ṣe nǹkan kan fún yín gbogbo nǹkan tó ṣe yẹn ń sìn kò ń ṣẹ̀jẹ̀ ló wà lọ́wọ́ ẹ̀ ẹ̀jẹ̀ wà lọ́wọ́ ẹ̀ ẹni tó bá mú ayé ẹnìkan tó rí pé ó ń dùn fún tẹ́yìn ẹlẹ́ẹ̀ máa sùn káàdé máa wà nínú ìnira á tún bẹ àwọn èèyàn tí á ní kó máa disturb ayé ẹ̀ wàá wà ládùúgbò kò wọ́n kàn déédéé ṣí ojúlé àwọn tó ń fẹ́ tẹ́lẹ̀ wọ́n kàn bẹ̀rẹ̀ sí í ṣe aláìfẹ́ wọn kò ń ṣe iye o kò ń ṣe pé bóyá wọ́n fi kórìíra sí ẹ ó máa pè wọ́n ní á ní kó máa command wọn á dẹ̀ máa fún wọn lówó owó tó máa fún ẹ á dẹ̀ ní kó máa disturb ẹ torí ó máa fẹ́ kí o tó bá kú gan ló máa jẹ́ kó gbò ẹ lọ sókè sí bẹ́ẹ̀ni wọ́n tó bá tọ́jú ẹ tó dead yẹn tí pain yẹn ṣe ń wà láyé ẹ ní o máa lọ sókè láyé máa wà láwọn èèyàn máa fẹ́ á dẹ̀ máa kọrin ọkùnrin ẹyọ́nú sóhun obìnrin ẹyọ́nú sóhun how can you gbà tó kọrin náà mo sọ ń gbà pé báwo lè ọkùnrin ṣe máa wà tó máa kọrin olórin máa wà pé ẹ máa yọ́nú sóhun ṣóhun oúnjẹ ló ń wà ní àbówó ló ń wá ó mọ nǹkan tó ń ṣe ó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà tó wá ti sọ pé yọ́nú sóhun yẹn ó mọ nǹkan tó ń ṣe kéèyàn máa dédé sọ pé yọ́nú sóhun tí ò bá ṣe ò máa sọ pé kó ń dáríjì òun ni. gbogbo èèyàn tó bá wà lọ́dọ̀ ẹ̀ báyìí mo ń sọ̀rọ̀ ń sìn Kàbírù ọmọ ẹ̀ tó ń jẹ́ Kàbírù yẹn tó jẹ́ Fẹ́mi
tó wà lọ́dọ̀ Gbajabiamila ojú check for Gbajabiamila if the care is not taken by NC Gbajabiamila mi mọ̀ nǹkan tó ní ó lè ba career Gbajabiamila jẹ́ because ó bá ṣe nǹkan fún wa sí ó máa make sure àbí fẹ́ni tó wà ń sọ̀rọ̀ adìẹ ó máa make sure para ní ẹni it change people with that ó máa ń ṣe change ògo èèyàn pẹ̀lú títí ẹni. ìgbà tí ìyẹn bá rí nígbà tó kọ́kọ́ rí tó máa ń sọ̀rọ̀ fẹ́ lómi bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ń ṣe lómi máa sọ pé irẹ́ náà ń pa mu wọ́n kàn máa ń bẹ̀ fi du Wasiu ìjà viewer ni kò ṣẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ yóò ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ o ọmọ tó ń jẹ́ Malik yẹn jẹ́ bí 14 years what's that Ayọ̀mídé Ayọ̀mí Sarah ó ti gbé nǹkan sí ti Sarah. Mo kò rí pé ṣé àlàáfíà are you okay? Take the packet up for man. Tell you one wine us. If they play my fans, I say DJ, give me it. They will not use Imole song, or there was one song, Ogechi Kama, that they brought out. I'll use it to perform and add some dance to it. And I've added some hype and some things I hear from people or some I pick. Because majority of the things I say, I didn't pick it from anybody. I see it and imagine some words by myself, and I feel it makes sense to my own ear. If it doesn't make sense to anybody, but it makes sense to some people, and I say it at least to get one or two things to be made. The case, they want to contact you and know where you stay and reach you. Do you have a phone? No, sir. You don't have a phone? No, sir. During cashless policy, before when Buhari was still there. 3 years ago, so, the phone last. Things were so bad and tight. I sold the phone so that I can buy foodstuffs for my children. And the NIN, they suspended my NIN. So I've been going to Aswani to retrieve it, because if you go to all these people. Let me reverse a little bit. Let me reverse a little bit. Let me reverse a little bit. Bonifo, no. Reverse it. The beginning? No, not the beginning, in the middle. What? Yeah. That's, do you see? It's 1 hour long. Eh? It's 1 hour long. I should go to 30 minutes. It's 1 hour? Yeah. I can play. I want to come in together. Are you there when this lady came to tell me about this lady? In a cartoon? This is Wasiu baby mama. The new one that just bumping now. Hitting me. Even it's the Wasiu baby. This one, the girl. Things at me, hitting me. But you know, as she's an elderly woman, I cannot fight her and all those things. She even like that my children Wasiu, this lady has baby for Wasiu. And stab her. And that girl you are seeing beside her, Wasiu daughter. You know those kind of things. And you know, people now. Shebi, you know Malik. Mama, you know Malik now. They cover her. This one is not Malik. So, the market, the KBC's secretary now spoke on the phone. Shebi here that I've left the market. Shebi, I said that it's a woman match me. Shebi, I said, what am I coming back to come and beg? I said, no, that I'm on suspension and I'm coming to come and beg for them to lift it from me. I'll come back and attend to my normal customers. He said I should leave the market. Boss. That if the woman not comes. Boss. No. See, every time I have suspension, a lot of things don't shift for me. In fact, people who are, I don't know, some people, some people believe that anytime we are talking about Wasiu that we are lying. I don't know. They believe that, some people still believe that we are actually lying against Wasiu, that we are disrespecting him. Do you understand? They believe that maybe we are disrespecting him. Do you understand? Ẹjọ́ wo ni wọ́n fẹ́ nínú ọjà yẹn
nínú ọjà yẹn bí tí ọmọ yẹn ti ń tajà tí lady yẹn ti ń tajà kò sí ṣọ́ọ̀bù mọ́ o ó wá di pé kó dúró sẹ́gbẹ̀ẹ́ títí kó lọ bẹ̀ and before you can even put your anything beside the road like that you have to go to ìyálọ́jà seek permission before you can do that anytime because anytime tó bá ti wá lọ maybe try to see Wasiu nígbà tí àbí ó lọ rude sí ọjọ́ tó lọ lé reason why wọ́n fi fún suspension let me tell you the Yamaja and all those people around her they be telling you that she's rude but it's not because she's rude to those one it's because they said is our boys Wasiu tó rán níṣẹ́ sí maybe they abusing her and she reply the moment she reply they will put embargo they start stopping her whatever ibi tó bá ti rówó jẹun wọ́n stop her and that is how can you to ma meet èèyàn wọ́n wá di ara ẹ̀ wá sọ the terrorist fún you will not that person will lose confidence I lose words I lose glory everything ló máa lọ ní gbogbo ayé ẹ̀ and everybody will disrespecting these people Wasiu Ayinde Ọlọ́run máa ṣèdájọ́ fún ẹ mi ní nǹkan tí mo fẹ́ sọ fún ẹ Ọlọ́run máa ṣe ìdájọ́ fún ẹ Ọlọ́run tí Ọlọ́run bá wà ó dẹ̀ wà ó máa ṣe ìdájọ́ fún ẹ àti gbogbo àwọn tó máa ń bẹ̀ níṣẹ́ láti bẹ́ẹ̀ tọ́jú àwọn èèyàn Almighty God will judge all of them. ìgbà tó rí pé ayé ẹni ẹ ti bàjẹ́ tán wá fẹ́ kó jáde lé bí mo ṣe wà níbí Wasiu ń dá sí ọ̀rọ̀ mi kò sí gbogbo nǹkan tí mo ṣe tí ò ní fẹ́ mọ̀ terrorist ni useless man bàbá ẹjọ́ bàbá president Tinubu ẹjọ́ ó ń disturb ayé wa tó bá dẹ̀ jẹ́ yìí nìkan ni tó bá wúlò fún kò wúlò ẹjọ́ bá ti wúlò fún gbogbo èèyàn kí ló fẹ́ wúlò fún yín fún kò wúlò fún yín olórin pọ̀ ní ayé wọn gbogbo ìlú òyìnbó bí wọn ṣe wọn forí gan campaign wọn forí campaign àwọn kọ̀ọ̀kan wà tẹ́ ti ń ṣe nínú system nísìn táwọn pé òkè wa máa àti à ń hope for future ipe we are going to have a great future okay but nísìn wọn ń forí náà campaign ẹyọ náà kúrò ká má máa forí campaign wọn forí campaign ní America wọn forí campaign Canada tó bá fẹ́ ṣe election wọn ń forí campaign ọ̀rọ̀ ni wọ́n máa sọ tó bá dẹ̀ pé orílẹ̀ yìí fẹ́ gbé tátì orílẹ̀ yìí fẹ́ máa gbé other musician wà ń bẹ̀ because Nigeria Wasiu is taking people for granted is taking our nation for granted. ọmọ yẹn ti ń lo èdè burúkú èdè ọmọ ta èdè òṣì èdè tí ò da ẹni tó dẹ̀ ló bẹ̀ fún yẹn tó ní ìmọ̀ ẹ̀gídí kan wá they will be promising that they are giving them 200,000 they didn't give any money. wọ́n ti fi account number ẹ̀ sórí media and sin wọ́n ṣe dá owó fún màlẹ́kì wọ́n máa dáwó fílẹ̀ náà tó bá ti jẹ́ pé ní ìyọ́ sílẹ̀ pé kán dáwó fún ó lè ní kán má fún ilé ní kankan àbí kó jẹ́ bó ṣe jẹ́ ọmọ Ìgbò. téèyàn bá ní problem ṣèbí ilé ló máa ń sáltọ̀ ilé ló máa wá á mẹ́sàn kó dà gbogbo lérú ni ẹ wá ní lásán nìyẹn ṣé wọ́n jẹ́ ọmọ ẹ̀ tó yẹ pé Wasiu Ayinde Ise gbadá ní a máa na àwọn èèyàn nínú òkùnà wọn máa tréènì àwọn èèyàn ní tréènì tó wọn ò dúró gbà lé tí ò dúró tí ò gbẹ̀kọ́. Don't be surprised o ẹ̀yin tẹ́ bá ń ṣe charity ẹ̀yin ọmọ oní tíátà tẹ́ bá ń ṣe charity àti ẹ̀yin tẹ́ bá ń ṣe tẹ́ ní kinní yẹn ọmọ Wasiu kan rèé o ẹ jọ̀ọ́ bá wa fún ní ẹ fún ọmọ yẹn ní scholarship bẹ́ẹ̀ ṣe fún kí lorúkọ ẹ̀ ní scholarship. ẹ fún ní scholarship fún Maliki scholarship big man ọba ìlú yín ló fẹ́ ọba Ìjẹ̀bú nìyẹn tó ló fẹ́ jọba Ìjẹ̀bú ó ní lórí mídíà tó ń gbóríṣiríṣi tó ń ṣe nígbà tó máa yá ọmọ yẹn sọ pé wọ́n ní because they say my mother is too flamboyant. ṣé tó wà flamboyant
kò ní fóònù lọ́wọ́ ó wà flamboyant ó ń sunlé dẹ́kìn ibi tó ń ti lọ bá yẹn ibi tó ti ó yà pé ibi tó ń gbé nìyẹn o inú ilé tó ń gbé nìyẹn o. ìgbà tí mo wá sí nàìjíríà náà tí mo rí lé mi ìgbà padà tí mo rí lé tó wà nàìjíríà ìgbà padà kí n tó máa délé Wàsíù ti jẹ́ kan ó wà lára àwọn gbogbo wọn pátá a máa gbọ́ pé máa yọ́nú sí mi kó tó bá mi jà ró dáadáa á ba nǹkan oníkọjá dẹ̀ máa ga pa nàìjíríà ẹ bá wa yìnbọn fún Wàsíù. Wàsíù is a terrorist and is mainly terrorizing ladies now. Báwo lèèyàn ní bá máa terrorize ọmọ tó bá máa terrorize ìyá tó bá máa terrorize gbogbo obìnrin àtọkùnrin láwùjọ kí ló fi yàtọ̀ sáwọn bandit Tinubu. Wọ́n kó àwọn bandit yẹn wọ́n lọ kó àwọn family wọn jọ yẹn ojú tí wọ́n le wọ́n sì ti kó àwọn èèyàn tó kó lẹ̀. Wàsíù bá rí ọmọ òjọ́ lójú anybody òjọ́ lójú yàtọ̀ sí èyí tó bá lè máa fi lò fún iṣẹ́ burúkú kan ọmọ ẹ̀kan tó donate ìjọ ẹ̀ tó ní kó wá lọ jáde fún kọ̀ọ̀kan tó ló fẹ́ lọ fún Lagos State ó ní kọ̀ọ̀kan tó fẹ́ tó ń lò fún mi yes torí ọmọ yẹn náà ti ṣiṣẹ́ kan tó máa lọ Paris lápá káàkiri níṣẹ́ kan tó fẹ́ lò fún mi wọ́n ṣàjẹ́ kẹ́mi ẹ̀ kan jẹ́ kí ìyá tó ṣiṣẹ́ ọmọ kó jẹ́ kó jèrè ẹ̀ níṣẹ́ kan tó fẹ́ lò fún mi torí ipò fẹ́ jẹun tí Wàsíù ò bá kọrin mọ́lẹ̀ rèé tí ó bá dẹ̀ kó má kàn rìtáyà sórí ipò ọba pẹ̀lú gbogbo ìwà òṣì tí ara ìwà òṣì tó ń wù nìyẹn ẹni tó ṣe báyìí fún yàn nígbà tí ò tí jọba ṣé tó bá ṣe tán ló máa lọ jọba Ìjẹ̀bú wọn máa sọ pé first class ọba ni a máa ṣe bó ṣe wù ó hùwà òṣì báyìí ní àwùjọ wọn dẹ̀ ló fẹ́ jọba tó bá jọba tán kí ló máa ṣe o ojú tó bá máa báyàn tálẹ̀ àárò kò ní tààrọ̀ kùtùkùtù máa ṣe pin ojú ìyá máa sọ pé ojú yìí ó ojú máa bẹ́ni ti tálẹ̀ wá ti mọ̀ látàárọ̀ wọ́n gbé ọmọ láti kókó títí ó fi dàgbà títí bẹ́ẹ̀ lójú wa mi ló yọ ọpin lójoojúmọ́ wá lójú rẹ̀ fẹ́ bàkálẹ̀ irú kí nìyẹn ló bí jújú bí dat. mi ì lè blame ọmọ yẹn nítorí pé àwọn tó bá kọ̀ sọ pé kí náà ló ń ṣe lọ́dọ̀ Wàsíù gan wọ́n lọ wá oyún fún ọ̀dọ̀ Wàsíù iṣẹ́ ó máa pè ní kó wọ́n bá wọn ṣe kánná kó wọ́n bá wọn ṣọwọ́ kó bá wọn ṣe nǹkan kan ọmọ ọ̀dọ̀ mi tí mo gbé lọ sí Dubai tí mo sọ pé tí mo ló wà lọ́dọ̀ ìfilẹ̀ yẹn ọmọ yẹn ọjọ́ tí mo ti rí tí Wàsíù ti bá sùn kò sẹ́ni tí Wàsíù bá sùn ẹni tó bá kàn tí ò tí ì rí ìwúrọ́ kan máa pọ́n lé mi but àwọn kan wà nísìnyí náà tó yẹ pé tó bá ti gbójú ní I don't want to go deeper into another case ọ̀rọ̀ ọmọdé èrò wọn la fẹ́ sọ ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ ẹ bá wá nǹkan ṣe sí ṣé tó bá jẹ́ ìlú òyìnbó oúnjẹ tọmọ yẹn máa jẹ bí ò jẹ́ bó jẹ́ child benefit torí bó ṣe wà yẹn tó bá jẹ́ ní ìlú òyìnbó mi ló wà àyè máa gba child benefit Wàsíù wà náà wọn tó petition mi gbà yẹn tí ò jẹ́ kọ́ ọmọ mi rí child benefit gbà mí tó pa irọ́ mọ́ mi orí mi kó tó di pé mo kó sínú wàhálà Ọlọ́run máa ti ń yọ mí ìyàtọ̀ sí pé àwọn family yìí lọ mi wọ́n bad kan bàbá ọmọ mi is a good person in fact bàbá ọmọ mi ó dájú prince mo sọ pé ó ṣe ìyàwó fún mi yẹn lọ bàbá ọmọ mi gangan Ọlọ́run ní jẹ́ kọ́ ọmọ mi ṣíléyà láyé kò sí nǹkan tó wà sí ò lè ṣe nítorí owó àwọn àgbẹ̀ pé alówó Ìjẹ̀bú làwà Ìjẹ̀bú tó lówó tí ò fi tọ́ mọ́ lágbára méjì ò lọ bógun ìwọ fúnra rẹ̀ tẹ pamọ́ṣẹ́ iṣẹ́ tí wà sí ilẹ̀ ṣe lẹ̀ kò ń ṣòro lónìí owó olówó ọpá lápá ẹlẹ́sẹ̀ lẹ́sẹ̀ ni 2 plot of land ó wà lọ́wọ́ ẹ̀ gbogbo nǹkan nìkan jọ pọ̀ mọ́ lẹ́yìn tó bá gba ọgbẹ́ kó pa gbogbo ẹ̀ jẹ́ ní ìlú afẹ́ kalẹ̀ yàn nípìnlẹ̀ kàṣàkàṣà ṣe ń bọ̀ lẹ́yìn kí bàbá késekése ẹyọkan lẹ́sìn rí kì í ṣe ẹyọkan yìí ni wọ́n ṣe pọ̀ eléyìí kan tó ti ní ń da díẹ̀díẹ̀ ni there was a time tó ó wọ̀ sí gan fún lady yẹn she was inú ọjà báyìí from one place to the other ó máa kọ́ ọmọ káàkiri kéèyàn dìídì kúrò nínú ilé láti Èkó ó lọ síwájú ilé Wàsíù Ayinde ó dẹ̀ ń gbá géètì lóru ọ̀gànjọ́ láago 2 òru ló máa gbá géètì ibẹ̀ ló máa wà ó wà ń bẹ̀ for 2 days tó bá tún yá á lọ sí géètì fún á lọ wẹ̀ fọ́mọ ẹ̀ you understand á jókòó síbẹ̀ ṣé Wàsíù ṣókùrọ́ mú Wàsíù á jókòó sẹ́nu géètì fọ́jọ́ 2 báwọn bá bí àlà gan
aláìgbà kan tó bá jókòó sẹ́nu ọ̀nà lè tó wá tiẹ̀ ṣáájú wọn ẹni tó ó mọ̀ ó ti bá sùn rí o ó ti pa kádàrá ẹ̀dá sábúrú a máa wò mẹ́yìn ẹ̀yìn mọ́ fún Wasiu ẹ̀yìn mọ́ fún. mo hate wickedness láyé mi Wasiu wicked. tí àwọn èèyàn ò bá dá sọ̀rọ̀ tá a wà tó wà lẹ́yìn tí ì bá jáde ọmọ yẹn ò ní lọ skul mọ́ ìka ìmọ̀ye tí ò lọ skul nínú ọmọ ẹ̀ nígbà tí eléyìí náà wá gbé lọ sọ́dọ̀ màmá ń gbà yẹn ṣé pé màmá Wasiu náà ó dá nínú ọ̀rọ̀ Wasiu Ayinde màmá Wasiu náà bà Wasiu jẹ́ bàbá Wasiu fi Wasiu bà yí ọmọ ọ̀dà ọmọ ọlọ́mọ jẹ́ àwọn kan wà bóyá nígbà tí màmá yẹn ti dàgbà ní ògbà wọn mọ́ àwọn kan wà tó jẹ́ pé lọ́dọ̀ Wasiu ọmọ àwọn ọkọ̀ tí Wasiu máa kọ̀ sí àwọn lọ́wọ́ ìyá wọn máa gbà ìyá yẹn máa gbà bò kò bá Wasiu sọ tó tọrọ a máa rìn lórí Wasiu náà kò lè wọlé tọ ìwé ọmọ bá ní wọn kò lè jáde sórí ọ̀rọ̀ yìí ṣé igi máa ń gajú lé igi ṣé kíní kan máa ń gajú onírè lọ ni ilá máa ń gajú onírè lọ ni. ó ní easy is still better than me rí kíní ẹ̀ka dáadáa ó ní still better than sọmọ bá Yorùbá land Wasiu dárúkọ ọba tó dára jùlọ kí n gbọ́ tó ti bá yí obìnrin jẹ́yìn tó dá ẹ̀sìn ẹ jẹ́ ẹ sọ fún wa. Wasiu is better than sọmọ bá Yorùbá land a jẹ́ pé Yorùbá land ti kàlásì nìyẹn. irú ìwà burúkú ni ẹnìkan sì ń pọn lé mi báyìí kó sì dájọba pọ̀ ní Yorùbá land if you have problem with one of our Yorùbá land you can know lè sọ kò sí tó kàn mí mi ti ẹ̀ mọ́ bá so Ọlọ́run nìkan lọ́ba àwọn bá tí mo mọ̀ láyé mi ṣe wáyé. ọmọ yẹn ń kọrin yẹ ó ti ń lọ sí club ó ti lọ ń kọrin bí wọ́n ti pé mo dẹ̀ tún sọ pé ń jẹ́rìí pé ọmọ mi kọrin pé wọ́n jí èmi ládé kọ̀ọ̀kiri ní wọn ló kọ you are a stupid man very stupid very stupid. nǹkan náà máa pọ́nlé bá ní Wasiu lórí burúkú àwọn tí bàbá wọn lò lórí burúkú láyé àwa ṣe pé nítorí pé àti ẹ̀ lọ sí skul nígbà pé pé bàbá wa kú ni àṣelákọ̀ àwọn nǹkan kan Wasiu gan tó wà láyé gan àwọn ọmọ ẹ̀ gan àwọn tí bàbá wọn gan ò sí láyé gan wọ́n bẹ́tà ju àwọn ọmọ ẹ̀mí lọ ọpẹ́lọpẹ́ àwọn ìlú yìí tó wà nílùú ìbò wọn yẹn